ń lóyún nù ẹ̀. Ṣeré wọn ní ọmọ òun lè rí gbéyàwó. Ó ṣe wọ́n tẹ́kọ́ tó máa ṣe ní bẹ́ẹ̀ ní pé ọgbẹ́ mi tí ìrí kan rí. Ọ̀nà yẹ káàmì tó máa lẹ́kọ̀ọ́ sí. Ṣùwárí, bàbá sọ láyọ̀, wàá má gbà bọ̀ ní ọkọ. Torí àwọn ọmọ pé máa dábẹ́rẹ́ àjọ yẹn ẹnu ayé àwọn ọgbọ̀n. Tó pé àjọ ọgbọ̀n lójú pé ọkọ lè ṣe tó lè. Ó tọ́ mo sọ fún ọ, mo ti ń gbáradì o. Báwo ṣe dáadáa o? Dáadáa má pẹ́. Ẹ mọ́ mi. Ní ìjẹ́ ní kọ́ máa jọ mọ́tò ẹ̀. Irọ́ mẹkáníìkì fẹ́ ṣiṣẹ́ lára ẹ̀ ní kọ́mpútà. Ok. Ẹ káàbọ̀. Ó ga owó jẹ́. Ọ̀gá, ẹ láyé jù. Mọ́mí, ẹ káàbọ̀. Ṣàlàáfíà mo bá yín. Ẹ ǹlẹ́. Màmí, a máa rí yín pàjáwìrì, ṣé kò sí? Kò sí kankan. Ọkàn yín kan tó fà mí náà ni mo ṣe tún ní wá wà láàfíà yín wò. Ẹ̀dá ń gbà àlàáfíà làwọn. Àlàáfíà làwọn. Kàn jẹ́ pé last month lẹ́sìn bá sọ́dọ̀ wa ẹ̀dẹ̀ bá lo 4 days kan tó padà. Mo mọ̀ alọ́kàn yín fà sí mi mo ṣe tún wá. Ẹ̀yin ò mọ̀ wípé tíyàn bá jìnnà síra ẹni bí ẹni rìnrìn àjò ni. Ẹni tó sì rìnrìn àjò rèé lọ́kàn ẹni tó èèyàn nífẹ̀ẹ́. Àpẹẹrẹ kú ni. Ọlọ́run wà ní fi yín lámi lójú bá. Kò wá ní gbèmí náà lọ́wọ́ yín lásìkò yìí. Àjọ kọ́ wọn lùpọ̀ bọ́ yìí. Àmín. Mọ́mí, ẹ má dà ló jàre. Ṣé rí ilé nílé yín anytime tẹ́ bá ti fẹ́ wá ilẹ̀kùn wà ń ṣíṣí fún yín. Ọlọ́run adé dẹ̀mí yín sí fún wa. Ọlọ́run á jẹ́ kẹ́ jèrè wa kalẹ̀. O ṣé aya mi, o ṣé mo dúpẹ́ ìwọ náà jẹun ọmọ. Ẹni ẹlẹ́ni ò wá nígbà ṣe ẹ ṣe o. Àmín. Lágbára Ọlọ́run, ẹ kárí. Màmí, yín lè bá lẹ́nu ẹ̀ bóò ni. Èmi náà rí, mo rí pé fàájì ń ṣàn. Ẹ wo mọ́mí, tó bá yẹ pé mo mọ̀ pé ẹ̀ ń bọ̀ tẹ́lẹ̀ ni, bá ti bá yín ṣètò jíjẹ mímu. Ṣùgbọ́n ilé ìtẹ́wádé yìí ti pẹ́ jù torí pa lọ́bẹ̀ nílé kí nìkan tẹ fẹ́ jẹ́ kí sáré bá yín sè. Ìtùnú mà sórí ní tòótọ́ bí mo ṣe wà yìí o gbogbo nǹkan ló wù mí jẹ àmọ́ ó dàbẹ̀ ní pé o ti gbàgbé ní tí mo sọ fún ẹ kí n tó kú òǹbí o mo sọ fún ẹ mo ní mi ò fẹ́ fún wàhálà kankan pàápàá nírú àsìkò tó wà yìí ìfẹ́. Ẹ wò mọ́mì ẹ tún ti dé àbíkẹ́ tó máa bà mí jẹ́ ẹ wò ikùn ni mo lóyún sí mi ò lóyún sọ́wọ́ àtẹsẹ̀ mi o ẹ bèrè lọ́wọ́ ọkọ mi. Kókó báyìí lára mi ìgbésí máa ṣe ìgbésẹ̀ lólé. Ó dáa mo ti gbọ́ aya mi. Ìwọ má yọrẹ lẹ́nu. Tó bá yá mi tí mo fẹ́ jẹun. Màá wọ kíchìn. Màá lọ jẹun. Kò ṣe é. Ajíbọ́lá mi. Má. Yá wọlé lọ torí ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ. Ayé mi dánwọ́ rẹ̀ ọ̀rọ̀ mi ò ṣẹ̀yìn àṣẹ̀dá. Àdéhùn orí bá mi ṣe. Ọkọ mi Àlàbí ará rẹ̀ sà ọmọ bá dú igbó ẹ̀kọ́rọ́ ẹ̀gbọ́n jẹ àbúrò náà tún jẹ àrẹ̀sà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò ojú tó yá dúdú tó fọmọ fún pupa olówó orí mi ṣáájí dáadáa. pé ológójì màmí àìbókun ẹ lórí tẹ àlàáfíà mo jí. o ṣe Ọlọ́run ibi iṣẹ́ yá kọyàn. bẹ́ẹ̀ ni o màmí àárọ̀ lọ́jọ́. lóòótọ́ ni orí àárọ̀ ló tiẹ̀ wá dáa jù àmọ́ kó tó di pé wà lọ mo ti ṣe tí ilẹ̀ fún ẹ kó yá wá mú. pé tí tẹ̀ ṣe mi lẹ́ ṣe fún. ọkọ mi Àlàbí ọmọ oníyàwó mẹ́bi ta ló rò pé mo torí ẹ̀ wà ń bí torí ti ẹ ní torí pé mo mọ̀ wípé lásìkò tí ìyàwó ẹ̀ wá yìí ó gbọ́dọ̀ máa sinmi dáadáa ta ló wá fẹ́ máa tọ́jú wọ gbàgbàgbà kó fi rówó jáde kí wọ́n náà kó lè ṣàdúrà. fún mi abiyamọ gidi nìyí àdúrà mi sọ́lọ́ ni wípé kọ́lọ́ bá mi fún ilé mi gígùn àti àlàáfíà láti fi jẹ ọmọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́.
àmì o àmì Ọlọ́run ọba o èmi náà dẹ̀ gbà ládùúrà pé Ọlọ́run fún ẹ lókun àtagbára ọmọ á sì lè ṣerú ẹ̀ fún wọn náà. àmín 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 lẹ́pọ̀ tí bí àwọn alákọ̀wé. àbí ṣé n fi díẹ̀ sí. mọ́mì. ẹ káàárọ̀ àyà mi ṣáàjí dáadáa ìsẹ́yìn orò ọmọ ẹ̀bẹ̀ dí lọ́kọ́. ó mọ tó wá dùn mí ní pé mi ò mórí kí ilé yín gangan n bá kí ẹ délédélé ni. màmá ẹ jẹ́ bá yín parí ẹ̀. ó yá bá mi parí ẹ̀. wọ́n ní ogun jẹjẹrẹ kó jà sẹ́yìn rí ìlú ẹ̀yẹ kìkì ọ̀pọ̀ èèyàn ibi tójú ti bú ní tó jẹnu lọ. mami ń lọ sí ibi iṣẹ́ ni mami. ìdààmú ìdà àlọ́ àdà àbọ̀ àtún wọn. díà mo lọ ní ọ. Jíbọ́lá. Jíbọ́lá. Baby. tí n bá ní mo bó ṣe gbé mi lọ́nbẹ̀ yẹn irọ́ ni mo pa ó mọ ọ̀rọ̀ mọ̀lẹ́bí tá à ń sọ yẹn ó ṣe kókó gan-an mo sọ pé kò máa lọ kí mo bọ̀ wá báyìí àwọn bó ṣe gbé mi lọ kò tiẹ̀ yé mi àtọ́. o mọ bóun ṣe gbé ẹ lọ ìgbà tóun ti ń kùn ẹ kí ló dé tó lè sọ fún ọ pé òun ti ń kùn ẹ. kó fi ọ̀rọ̀ tó kù sọlá o wá fi èmi nìkan sílẹ̀ nílé bẹ́ẹ̀ o wá lọ sùn sí mọ́ sí ẹ ṣó bójú mu ẹ Jíbọ́lá tó dẹ̀ mọ̀ wípé tí mi ò bá rí ẹ tí mi ò bá tí ì fara rò ẹ mi ò lè sùn. má bínú ẹ bínú. Rárá o. Ìyá ń bí pẹ̀lẹ́. Jọ̀ọ́ má bínú pé mi ò lè yọjú sí yín. Kí ni mo fẹ́ bínú sí? Ìgbà tó ti kọ lẹ́tà. Ṣé o mọ̀ pé yẹn ló ṣe kókó jù ni? Mo ní kí n fara mi nísìnyí àti pé dókítà ní kí n máa rest dáadáa. Ó dà bẹ́ẹ̀. O mọ̀ pé bí oyún alákọ̀ọ́kọ́ ṣe máa ń ṣèyàn nìyẹn. Ó máa ń ṣèyàn bẹ́ẹ̀ ni pé kéèyàn máa sùn. Má wọrí á tó mọ́ra ṣùgbọ́n. Báwo ni iṣẹ́? Kúṣẹ́ ọkọ mi. Ìgbà wo ló máa dé? Ok, mo ti gbọ́. Kí ló máa jẹ kí n bẹ ṣe sílẹ̀? Ẹ̀wà àti dòdò. Ó dáa. Tí n bá ti bá ẹ sọ̀rọ̀ tán báyìí, kíchìn náà ni mò ń lọ. Kò burú má pẹ́ o.
Ó dàbọ̀. Ẹ káàsán. Káàsán ọkọ mi ṣàlàáfíà ni. A dúpẹ́. Ọmọ ńkọ́? Ó wà lálàáfíà. Olúwa ṣeun. Ìtùnú. Ọkọ ẹ ní ẹ̀wà àti dòdò lòún fẹ́ jẹ. Ṣé ìwọ náà jẹ àbí kí n bá wọ̀rọ̀ àmàlà? Ẹ má wulẹ̀ ṣe wà lọ́nà méjì. Èmi náà jẹ́ wà àti dòdò. Ìwọ náà jẹ wà. Ọ̀dà ẹ̀jẹ̀ ń tètè lọ́dà lé nọ́mbà yẹn. Ẹ ṣé ma. Kú jókòó. Yes ma. Ẹ pẹ̀lẹ́ ma. Kí ni ìtumọ̀ gbogbo yẹn? Ìtumọ̀ kí ni? Láì ṣe pé ó ń ṣàárẹ̀ kí ìyá ọkọ ẹ kó máa ṣe oúnjẹ tí ìwọ àtọkọ ẹ máa jẹ. Bísọ́lá, ṣé ọ̀rọ̀ ìyá ọkọ mi ló fẹ́ sọ ló wá fi kàrámọ̀ sí tó tó yìí? Ṣé orí ìyá ọkọ mi tó ń wo yẹn? Látijọ́ tí mo ti délé ayé mi ò rírú èèyàn báyẹn rí. Ìyá yẹn ti dáa jù. In fact, irú èèyàn bí ìyá yẹn wọ́n ṣọ̀hún. Látìgbà tí mo ti lóyún, wọ́n ní mi ò gbọ́dọ̀ máa ṣe wàhálà kankan mọ́. Gbogbo oúnjẹ tí máa jẹ àti tọkọ mi máa jẹ àti gbogbo ara nínú àwọn wọn sì. Tí o kí wá ní wọ́n bá kiri. Ó lọ́ máa ṣe kọ́ tèmi nìyẹn o. Ọ̀rẹ́ mi, ìkọkúkọ nìyẹn o. Pọ́nà tọkọ ẹ bá dé tó bá bá ìyá inú kitchen tó ń sọ oúnjẹ kí ló fẹ́ kó sọ? Tani? Ọkọ ẹ. Ṣé Jíbọ́lá? Wo òun gan ló fàṣẹ sí wípé gbogbo nǹkan tí ìyá òun bá ti fẹ́ òun ni kí n máa bá òun fẹ́. So kí mo wá fẹ́ máa yọra mi lẹ́nu fún. Ìwọ náà a máa kọ́ lẹ́kọ̀ọ̀kan. Ó dáná mo ti gbọ́. Ẹ ṣé gan ma. Ọkàn lè jẹ mí máyé. Torí ayé tèmi wá ayé tèmi ìyẹ̀wò ayé ẹ̀ lómi. Ṣọ́rọ̀ mi yẹn sí. Gbogbo ọ̀rọ̀ ogun tẹ̀kọ́ ń tẹnu wọ́n tẹ̀nu mọ́ yìí. Ohun ayé ni abaláyà máa fi lẹ̀. Àbí bàbá mi tó lógún ọ̀hún dà. Wọ́n ti lọ. Ṣé ẹ gẹ́tọ̀rọ̀ mi sìn? So ẹ fún wọn lẹ̀ àwọn tó máa jà sógún ẹ fún wọn lẹ̀ kó máa jà sí. Ẹ má bẹ anybody jà sógún. Ṣọ́rọ̀ mi yẹn sìn. Ẹ má bẹ anybody jà sógún ṣógún. Gbogbo ẹ̀gbọ́n wọn ni. Kó máa ṣe bó ṣe wọ̀n wọn. Ètò náà ṣe fẹ́ mi ó tó mi. Àbí tọ́lọ̀ tó yín sí iná kò tẹ́ iná lọ́rùn ni. Àjíbọ́lá, ó jọ bàbá ẹ̀ rárá. Ó jọ. Ṣé lórí ká fi wọ́n sílẹ̀ yìí náà ló ṣì wà? Ṣé bí wọ́n ní tí ọwọ́ ọmọdé ò bá tí ì tẹ̀kù dà ni kì í béèrè ikú tó pa bàbá ẹ̀. Àti ẹ̀gbọ́n nígbà tó ṣì kéré. Ní ìsìn tó yẹ kó jàjàngbara ló tún wá ń bẹ̀rù. Ó máa lójó o. Mo lójó o. Máàmù tó bá jẹ́ ìnù mo lójó. Ìyá àbíkú tó sọmọ lákínrọ́pò ni. Ìgbà ìkúlá tó máa mọ̀ bóyá tó ọkọ̀ àfi wẹ̀ àbí kò ní fi wẹ̀ àwọn. Tákín bá kọ̀ tí ó rọ́pò mọ́ ṣàwọn pé ìyá àbíkú ó pàdánù nìyẹn. Ṣé ibẹ̀ ṣe rí mi tí mo ń dùn yìí ṣé kò tẹ́ ẹ lọ́rùn? Ó tẹ́ mi lọ́rùn o. Ọlọ́run tiẹ̀ ní jẹ́ ń fojú sunkún ẹ̀. Àmì ọmọ bá ń ṣàmì ọ̀hún. Jíbọ́lá, ọjọ́ ti ń lọ, èmi dẹ̀ fẹ́ sùn. Mami, aṣọ tó kù lọ́la. Jíbọ́lá, come back here. Kí la tó fẹ́ sọ? Jókòó. Ìtùnú, ìwọ máa gọ̀ ọ́. Ó gọ̀ ó fẹnu họra. Ó rí wípé èmi àtọmọ mi à ń sọ̀rọ̀ lọ́wọ́. Ó wá gbé ẹnu ẹ fẹ́lẹ́fẹ́lẹ́ bí ìgbà wàrà yẹn. Òun bọ̀ wá pé ẹ̀yẹ ti tí wọ́n fẹ́ ya tù ú. Ẹ̀dúró náà, ṣé ìwọ ló máa sọ àsìkò tó máa sùn àti èyí tó máa jí fún ni? Ẹ má bínú mà. Bẹ́ẹ̀ni sọ́run má bẹ̀ mí. Ó níranù má bẹ̀ mí lẹ́bẹ̀ ìyà. Ó ṣe máa ṣe bí ẹni tí ò lè jẹ́ kankan tán nìyẹn. Alábòsí. Wọ́n tó rí bá kún ẹjọ́ lọ wábi sùn sí. Tó bá dẹ̀ mọ̀ pé ó lè dá sùn, gateman wà ń ta, fà mọ́ra kẹjọ sùn. Ẹ̀gbọ́n mami, ọ̀rọ̀ ọlọ́mọdé èso tó pọ̀ jù ń sìn tí wàá fún àmì lọ́rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣé bẹ́ẹ̀ mi ló wá pè? Ó fi hàn wípé bí mo ṣe báyàwó ẹ̀ wí yẹn, ó ti pọ̀ jẹ́nu mi lọ àbí. Dúró náà Àjíbọ́lá, ìjọ́ wo ló wá tutù báyìí? Obìnrin dẹ̀ pè ẹ́ lóhùn kan, ó dẹ̀ dìde níwájú mi. Ó fẹ́ lọ dá lóhùn. Dúró náà, ṣé ìfẹ́ ni ká pè yẹn ni àbágọ̀? Ọ̀dà ẹ má bínú. Àmọ́ ó ti ń kùn mí náà tẹ́lẹ̀ kó dé pé wọ́n pè mí. Àbí wọ́n fẹ́ dìde bí iṣẹ́ ọ̀la tó mú láwọn kan ti fẹ́ ṣe ni.
ó dáa náà o èmi ò wá tí ì tú pẹ̀lú ẹ o ò tí ì lè lọ sùn. kì í má lọ sùn. bẹ́ẹ̀ ni mo sọ. Ibuso bẹ̀rì bá dénú ìrà ṣe ló ń lọ ṣó bí kẹ́tẹ́kẹ́tẹ́ bá kú ìsọ àpínyàn o àìṣetán lékeleke kò ní yé bá. Ìtùnú. Mọ́mì. Kí ni tó ń ṣe yẹn ná? Mo ń dáná tí bàbá yìí máa jẹ tó bá dé. Bàbá wo? Mo ní bàbá ẹ wo? Ẹ mélòó ló fẹ́ kí n sọ fún ẹ nínú ilé yìí pé mi ò fẹ́ kó o dáná oúnjẹ fọ́mọ mi mọ́? Mo sọ fún ẹ mo ní èmi fún ara mi ni mo fẹ́ máa ṣe oúnjẹ tó máa jẹ. Ojú tí ni. But mọ́mì. But kí ni ìgbẹ́nu ẹ sọ̀hún? Ọ̀dẹ̀ mo ń sọ̀rọ̀ ìwọ náà fẹ́ máa sọ̀rọ̀. Orí ẹ̀ dàrú ni. Ó lẹ́kọ̀ọ́ ni. Ọ̀rọ̀ ẹ yé mi. O fẹ́ máa bá mi ṣe ráìvà nínú ilé ìyá àbí? O ò tiẹ̀ tó bẹ́ẹ̀. O ò tó bẹ́ẹ̀. Òpònú. Wo láti ẹ̀ sílẹ̀ kó gbọ́ dáadáa. Jẹ́ kí eléyìí jẹ́ the first and the last time tó máa bá mi try ẹ̀wò nínú ilé yìí. Otherwise wàá kan ìdí nínú iyọ̀. Now sórí ojú tí mo dì í tí mo bá là tí mo bá ẹni orí ìdúró yẹn ilé á ga jù ẹ lọ. Bọ́sítà! I'm sorry. Sorry for yourself. Òpònú. Get out! Lákòórí. Má ṣe oúnjẹ fún mi. Fúnra bí ni mo máa ṣe oúnjẹ ọmọ mi kò sí nǹkan tó lè ṣe sí. Èmi mo bí nǹkan mi. Torí mo ṣe ń ṣiṣẹ́, ọ̀tẹ̀ bá nílò kí n máa pèsè Èwo ló ń ṣẹlẹ̀ bí o? Màmí, ìyàwó ló máa sọ pé òun tún ní ìdòwò kan láti fi ra ẹrù ọmọ tó tún kù. Òun mo ní kí n kó òun kébì ní máa lọ síbi iṣẹ́ ń tèmi. Nǹkan ọmọ? Jésù Kristi, Ọlọ́run ọba mà ṣàánú mi. Àpà arúgbó ọmọ lọmọ ẹlòmíì. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, ládùúrú nǹkan ọmọ tẹ́ ti rà sí inú ilé yìí. Lẹ́tí wọ́n fẹ́ ṣe owó báṣubàṣu báyìí ládùúrú owó yìí. Kí wọ́n lọ fẹ́ fi rú eléyìí ra nǹkan ọmọ. Màmí ẹrù ọmọ ń pọ̀ jù. Má sọ bẹ́ẹ̀ fún mi o. Má sọ bẹ́ẹ̀ fún mi. Torí ọjọ́ iye gbogbo wa nǹkan tí ẹkọ́nọ́mì ìlú yìí ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Pé ẹkọ́nọ́mì ìlú yìí ò dáa. Ní ọmọ òṣì kan ọmọ arúgbó kan tí wọ́n máa ṣe owó báṣubàṣu bí eléyìí. Kò dùn mí n kò jẹ́ pọ̀ mọ́ lẹ́lẹ̀ ni. Màmí. Gbé gbẹ́nu ẹ sẹ́hùn dákẹ́ ẹnu ẹ ń bẹ̀. Tóògùn ẹ bá mú wọ kò lè mú mi láéláé. Bẹ́ẹ̀ ni mo sọ mi ìdẹ̀ ní lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀. Mi ì ní gbà kọ́ mọ olórí burúkú arúgbó kan kó wá sọ́dẹ̀dùn arinlẹ̀ fún mi. Èyí tẹ́ ẹ sọ ti pọ̀jù lójú ọmọdé màmí ó ti pọ̀jù. Gbẹ́nu sọ̀hún mo ní kó dákẹ́ mò ń sọ̀rọ̀ lọ́wọ́. Ẹjọ́ ẹ̀kọ́ bí ò bá wí. Nígbà tó jẹ́ wípé kò kúkú mọ̀ ṣe owó ṣe. Kò mọ̀ bí iṣẹ́ ṣe ń rí. Ó kò jókòó kalẹ̀ sójú kan bí adágún odò ni. Kó dẹ̀ máa bẹ́ẹ̀ náwó. Kí wọ́n lọ máa forí jágbó kó forí jájú kó máa ṣiṣẹ́ owó wálé fún. Àpà òpònú. Dọ́wọ́ owó ẹ̀ fún mi. Ẹ fún mi. Mo owó yẹn fún mi. Mo fún mi. Ẹ gbà mí. Adúrú owó yìí. Kéèyàn ló fẹ́ fi ra nǹkan ọmọ. Láì ṣe pé kò tí ì rà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọlọ́run o. Mi ní jẹ́ oúnjẹ ọmọ mi gún. Mi ní jẹ́ oúnjẹ gbé mi ní jẹ́ oúnjẹ run. Àpà onínàkúnà. Ajíbọ́lá, ṣé orí owó eléyìí? Èmi ò ní kó lẹ̀ o. Bó ṣe wà yìí, mo ń lọ save ẹ̀ sí àkáǹtì mi. Tí wọ́n bá ti nídìí ẹ̀, ìwọ sọ fẹ́mi, máa lọ withdraw ẹ̀ fún. Àrùn gún, alájẹ ẹ̀bọ̀ kan.
Sórí ẹ̀kọ́ gbígbóná torí yẹn ó ń fẹ́ sùúrù o. Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní tí a bá fẹ́ lè mú ló máa ń rọni lọ́rùn. Ní tá bá fagbára ń báyìí ló máa ń ní kókó mọ́ni lára o. Jọ ọkọ mi iye ọkọ ẹni ni iye ọkọ ẹni o, ṣe sùúrù. Mi ìfẹ́ kó bá yọ ọkọ ìjà o. Màámi, èmi náà bá wọn ṣe lóníjà. Ẹ̀yin náà ṣàmọ̀rò ọmọ tèmi, ẹ mọ̀ pé mi ò kí ń ṣu níwà lẹ́yìn. Àmọ́ wàhálà ìyá yẹn ti fẹ́ pè mí lẹ́mìí. Wàhálà ìyá yẹn ti pọ̀ jù. Wọ́n wá ṣe dórí wípé wọ́n ní mi ò gbọ́dọ̀ máa dáná fọ́kọ mi wọn lórí. Gbogbo nǹkan tí ọkọ mi bá ti fẹ́ jẹ báyìí, àwọn náà máa ṣe. Kódà bàbá fẹ́ mọ́ mi, àwọn náà máa lọ mọ́. Màámi, tápá ò bá ṣe ṣán, èèyàn máa ká lórí mi. Tọkọ ò bá ṣe fẹ́, èèyàn á lè gbélé ayé pẹ̀lú àlàáfíà. Tí ìyá yẹn bá kọ̀ tí ò bá fi mí lẹ̀ lọ́rùn, máa kó jáde kúrò nílé ọmọ ẹ̀. Níbo ló fẹ́ kó wá? Mo fẹ́ wá dá lẹ́mu ṣú síbí báyìí. Ọlọ́run ò ní jẹ́ kí mi rọrùn. Wo ilé ọkọ ńlọ lèèyàn máa ń gbé o. Ṣọ́rọ̀ mi ti yẹ. Wọ́n dẹ̀ ní òkùnkùn wó ruru káwà ruru. Àti pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o. Ó dà tó bá wá fi ọkọ ẹ̀ sílẹ̀ sí tó sọ pé ó fẹ́ lọ fẹ́ lòmíì. Kí ló mọ̀ tó máa bá ń bẹ̀ yẹn? Àti pé àwọn ọmọ ayé wọn máa kà sí ẹ lọ́rùn ni. Ṣó ti gbọ́? Jọ̀ọ́ torí Ọlọ́run fi ọkọ ẹ̀ sílẹ̀. Tí wọ́n pẹ̀lú ọkọ ẹ̀ tẹ́ bá ti jọ ń sọ̀rọ̀ tọ́rọ̀ yín bá ti ń yẹra yín, ó ti parí. Màámi, ẹjọ́ èmi náà kọ́. Gbogbo wàhálà yìí ó ti sú mi, ó ti sú mi. Má sunkún mọ́, má sunkún. Ṣó ti gbọ́ jọ ọkọ mi. Wọ́n ní ẹni tí èèyàn bá nájà òun lèèyàn ń wò, èèyàn kí ń wáríwó ọjà. Ẹ kú ilé o. Káàbọ̀. Wọ́n ṣẹlẹ̀ ń bọ́lá ṣọlá tẹ̀ kan jẹ́ pé fóònù ẹ títí kò wọlé. Ẹ má bínú sí mi. Ìgbà tí ilé wà bọ́rìn ni mo rò pé kí n lọ sí ọ̀dọ̀ mọ́mì kí n lọ ṣeré ńbẹ̀. Èmi gan ti ń pe nọ́mbà yín tí ò lọ. Bóyá nẹ́tíwọ̀kì area mọ́mì ni ò dáa. Wọ́n jẹ́ bẹ́ẹ̀. Báwo wà ní sálàáfíà everybody wà? Àlàáfíà náà wà. Wọ́n ní kí n máa kí yín. Kò sí wàhálà kan. Ọlọ́run ò jẹ́. Báwo wà ní ṣé ẹ ti rí nǹkan jẹ? Jẹun kẹ kò sí ìyàn kan lé mi sí ìyàn kan jẹ. Mọ́mì tí ọkàn wà lé àwọn náà lọ sí yàrá wọn. Bóyá ọ̀dọ̀ pé wàá mú ọ lọ́nà ìjọ ti fi ìdè o. One cannot say. Ó possible. Ó lè jẹ́ ọ̀dọ̀. Kí ló máa wá ṣẹlẹ̀ báyìí? Ṣé ẹ máa dúró dè wọ́n ni àbí kí n bá yín wá nǹkan jẹ? Máa wá nǹkan tí màá jẹ. Ìwọ ni ìyàwó mi náà. Kí ni mò ń wò yìí? Mọ́mì ẹ káàbọ̀ mọ́. Di kíkí ẹ̀ mú o. Di kíkí ẹ̀ mú. Ìtùnú. O ò lọ́rọ̀ gbọ́ ni. O tún lórí láyà. O tún dáná oúnjẹ fún ọmọ mi nínú ilé yìí. Màámi, ṣé yẹn possible ṣá? Kí ìyá mi má dáná oúnjẹ fún mi nínú ilé mi. Ìyàwó mi nínú àwọn ó lẹ́tọ̀ọ́ àti ṣe nǹkan tó yẹ kó ṣe fún mi gẹ́gẹ́ bí ìyàwó sọ́kọ ẹ̀ nínú ilé nínú àwọn. Òpònú. Òpònú. À ń gbọ́rọ̀ ọmọdìyẹ lọ́wọ́ ọkú. Ó ní wọn jẹ́ kóun rákìtàn lọ́jẹ̀. Ṣé èmi tí mo sọ wípé mi ò fẹ́ kíyàwó ẹ kó dáná oúnjẹ fún ẹ mọ́ nínú ilé? Ṣé mi ò mọ tí mo rí ni? Ṣé kò ní tí mo rí? Wo àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀. Ìwọ àṣírí ẹ ti tú o. Àṣírí ẹ ti tú sí mi lọ́wọ́ báyìí. Èròǹgbà ìwọ àti ìyá ẹ lórí ọmọ mi Ọlọ́run ní fún yín ṣe. Ọlọ́run ò ní gbà fún yín. Ní báyìí wà wá padà lọ jíṣẹ́ fún ìyá òṣì tó rán ẹ níṣẹ́ wípé o ò mọṣẹ́ jẹ́ o. Jẹ́ tí wọ́n sọ fún ẹ o. Sórí láti òní lọ. Láti òní lọ. Ọjọ́kọjọ́ tó bá tún tàpá sí òfin mi nínú ilé yìí. Káì. Wàá fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Ha ha ha.
Màámi ìyá Jíbọ́lá kí ni gbogbo kọ́tẹ́ ń bá tùnú fún àtòrí Ọlọ́run kí ló mọ́ ṣe fún yín tó bá gbígbà kò mọ́ gbé tó bá gbàwọ̀ kò mọ́ gbé kí ló dé ìgbà tí a máa fẹ́ ọmọdé mo mú wá bá yín mo mú wá hàn yín ẹ sọ pé wà ẹ burú gbà yẹn o ẹ fọwọ́ sí ni o ó ṣe wá jẹ́ ìsìn ni wọ́n wá dá mọ́ màámi kò dá ó ń bọ́dà mi ẹ fẹ́ kórìí mi yí bẹ́ẹ̀ gbogbo àtẹ̀ ń wí ló máa jẹ́ káwọn obìnrin máa sọ pé àwọn ò fẹ́ kí ìyá ọkọ àwọn kó wá bá wọn gbé not even for 1 second not for 1 day kí ló dé náà nǹkan tó ọmọdé bá ṣe fún yín ẹ gbàgbé ẹ kàn jẹ́ kí inú máa bí èmi gan ni bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ ọmọdé tipátipá kọ́ mo fẹ́ o èmi fún àwọn sọ pé mo rí ọmọdé ohun mi mo fẹ́ wọn ò tí bọ́ mi lọ́rùn tipátipá náà ẹ fún ọmọdé lẹ̀ náà kí ló dé ẹ jọ. mẹ́ni ìbájọ́ ní àbáyọ̀ Ajíbọ́lá ò jọ mí rárá dúró ná ṣé nítorí ọ̀rọ̀ obìnrin lásánlásán ló ṣe wá ń sọ̀rọ̀ sẹ́mi ìyá ẹ̀ ṣàkàṣàkà báyìí Jíbọ́lá ó ṣé o ó ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ fábùkù tó fi kàn mí lọ bẹ́ẹ̀ mo dẹ̀ jìyà lórí ìwà ọmọ yìí o mo jẹ ìyà o tó jẹ́ pé láti kékeré ló wà tí bàbá ẹ̀ ti lé èmi àti ẹ̀ síta bí ẹran nítorí obìnrin mi láti ìgbà náà èmi nìkan iná ni àdágbé àdáfà títí tó fi dàgbà tó yìí tó yẹ kó wá tásìkò tó yẹ kí n fẹ̀yìntì kí n máa jẹun ọmọ lóbìnrin olórí burúkú kan wá dé ló lọ fẹ́ dàárín mi àti ẹrú Jíbọ́lá nítorí pé mo kọ̀rẹ́ẹ̀tì ìyàwó ẹ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ló ṣe wá sọ̀rọ̀ èébú lémi lórí tó yìí lémi ìyá ẹ̀ Ajíbọ́lá. ó burú o alátiṣe mi á má ti ṣe ara ẹ̀ báyìí torí mo rí wípé wíwà àánú ilé yìí tí mo wà àánú ilé yìí pẹ̀lú wà tìyàwó ẹ̀ gan kò dùn mọ́wọ́ gan nínú mọ́ máa dẹ̀ wá fi inú ilé ẹ̀hún sílẹ̀ ní alẹ́ yìí ni mi ní jọ́ dọ̀la. Mami, ẹ̀yin náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín ẹ mọ̀ pé mi ń fọ̀rọ̀ yín ṣeré àwọn ọmọ tó ń ṣẹlẹ̀ yìí kò ń ṣe nǹkan tó múnú mi dùn ṣó máa dáa kí n má sí nílé kí n máa fògbó orújọ́ máa rò pé kí ló lè máa ṣe láàrin ìyá mi o àti ìyàwó mi nílé ṣé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jà ní ẹ̀ṣẹ́ ìyá mi ti ń fòrú ẹ̀mí ẹ̀ ní nǹkan bẹ́ẹ̀ yẹn mọ̀ pé kò yẹ kí èmi náà lè think straight ní báwa kó tí mò ń bẹ̀ yín fún nìyẹn kẹjọ kẹ fọmọdé mọ́ra kẹ mú gẹ́gẹ́ bí ọmọ yín nǹkan tó bá ṣe fún yín ìṣe tó bá ṣe yín ẹ pé kẹ bá sọ mo mọ̀ pé ìtùnú tí mo mọ̀ ọ́ tẹ bá sọ nǹkan báyìí ló ṣe o ó máa bẹ̀yìn ni kò lè ní ṣe irú ẹ̀ mọ́ tó lọ́mọ tán bí léèrè lóye tuntun rẹ̀ bí ni kì í bínú kì í fàjọgbọ́n kálóbìnrin míì ní gbogbo ìtẹ́ ìṣe yẹn náà mọ̀ pé àti gbóná wojú yín gbogbo àti dàrú kò ní kankan tó máa dà ọ̀tún ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́ ọmọdé kan máa sọkún lójoojúmọ́ kí inú ẹ̀ máa dùn ṣé ẹ̀rọ ìdùnnú ẹ̀yìn náà ni nǹkan tí mò ń bẹ̀yìn fún nìyẹn kẹjọ whatever tó bá ṣe ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá ń dáríjì kẹ bá ká máa gbé nígbé àlàáfíà ó jẹ́ pọ́jọ́ kan lè máa lọ́dọ̀ wa ní ọjọ́ méjì lè máa bá wa lò ní ìgbàkigbà tẹ́ bá fi bá wa lò kọ́ ẹ pa àlàáfíà nu ayọ̀ ní ìdòrò àbá máa gbé yẹn ni mò ń gbàdúrà yẹn nìkan tí mo fẹ́ ẹjọ́ màmí kò ní kí bóyá mo wá sọ pé kẹ máa lọ àbí kí ní kan ẹ̀wọ̀n bó ṣe ń ṣe mí nìyí ẹjọ́ nítorí Ọlọ́run máa ń lò ó. ó ti tó ó ti dá ó ti dá ó ti gbọ́. àmọ́ kinní kan ni mo mọ̀ dájú pé gbogbo ohun tí mò ń sọ yìí àtò yìí ẹ̀. Thank you. Okay. Cheers. Happy
happy birthday ọ̀rẹ́ mi o. Thank you. Èmi àṣẹ púpọ̀ ọdún láyé. Àmín. Nínú ọlá, àlàáfíà, ẹ̀mí gígùn, ìfọ̀kànbalẹ̀. Àmín. Mo wá gbàládùra wípé àjọṣepọ̀ tó ti wà láàrin mi àti láti kékeré wá èṣù ní ìbàjẹ́. Àmín, àmín Jésù ọ̀rẹ́ mi. Thank you. Once again, happy birthday, my love. Thank you, darling. Ọ̀rẹ́ mi, o ṣeun mo dúpẹ́. Mo really appreciate the birthday party to organize for me. Torí mo mọ̀ pé gbogbo ayé ni máa jẹ bí báyìí. Ṣé wá rí bá ṣe wá wà yìí o, èmi àti ẹnìkan gbogbo ayé la máa jẹ. A máa jẹ, a máa mú, tá bá wá ṣe tán, àwa jó. Ìwà àti alẹ́ fẹ́ jó. Ọ̀rẹ́ mi, o mọ̀ wọn rẹ rárá. Níwọ̀ tó ti darúgbó tó ti di old school. Gbóná, ṣó ṣì máa rántí bó ṣe ń gbẹ́sẹ̀ ṣá. Ẹ máa wo gẹ́yù, èmi níbi tó jẹ́ wípé tí mo bá wọ club lẹ́nìí, nǹkan tí máa jó fún yín, kò ní dẹrùn, mò ń bọ̀ jẹ́ kí n fi díẹ̀ hàn. Rárá o, má lọ dànù. Kí ni? Mo fẹ́ jó ni. Aláàjì. Mo gbé ọ̀rẹ́ mi jọ torí ọlọ́mọ ṣe mí lè ṣe. Kí ni? Ṣé gbogbo nǹkan tó mọ̀ ọjọ́ náà ló ti jọ yẹ? Mo jọ torí ọlọ́mọ fi mí sílẹ̀ jàre. Tí a bá ṣe fàájì ara wa lọ. Tí ẹ̀ gbọ́ náà rẹ̀, o mọ̀ wọn rẹ̀ rárá ni. Anytime tí bá ti wá sọ́dọ̀ ẹ̀, ṣe ló máa ró dẹ́dẹ́, ló máa kan dúdú, ó ga o. Ó ti ẹ̀ mọ̀ pé ó ti di òtún, pé ó ti darúgbó. Wàá ṣàkó gbogbo ẹ̀, ó ga. Bísọ́lá, ìwọ ló ń sọ báyìí. Èmi ò lè torí pé mo ti lóyún kí n wá máa dára nù. Ìwọ náà ṣàmọ̀rọ̀ ọkọ tí mo fẹ́. Mo mọ̀ wípé ọmọ náà fine boy. Mi lè wá máa dára nù nínú ilé. Màá jẹ́ kán lọ máa bá mi lò nílòkulò ń ta. Irọ́ èmi ò ṣe tèmi bẹ́ẹ̀. Ṣé bó ṣe wà kó tó lọ bí iṣẹ́ máa kó gbogbo pẹ́pẹ́pẹ́ kó máa fi dé. Mo ti package ara mi. Ọ̀rẹ́ mi packaging tó dáa ló ń fún rẹ̀ yẹn o. Ó ti ẹ̀ rí sọ. Ẹ̀rọ lè máa. Ẹ pẹ̀lẹ́, ẹ wá jẹ́ ìmàmà. Ẹ káàbọ̀. Èwo ló ń ṣẹlẹ̀ ni? Mọ́mí Bísọ́lá ló ń ṣe birthday. Ló wá kó ohun tó tó yìí kalẹ̀. No, Bísọ́lá kọ́ ló ra wọn. Èmi ni mo kàn fi wípé bóyá kí n rọra máàkì fún, so èmi ni mo kó gbogbo ẹ̀ síbẹ̀. Kí ló wí? Mo ní kí ló wí? Ìtùnú, ìwọ ló kó ohun tó tó yìí kalẹ̀. Ọlọ́run ò dẹ̀ gbà mí. Ọlọ́run ṣàánú mi. Ìtùnú ó tún dé o. Ìtùnú. Tó bá yá nísìn, wọ́n á ní ìyá kan aláriwo ó mà tún bẹ̀rẹ̀. Wọ́n ní ìyá Jíbọ́lá oníwàhálà tún bẹ̀rẹ̀. Ìwọ ṣe wá ya létí lápá ọmọ báyìí, ìyàwó arúgbó, ìyàwó òṣì, ìyàwó òfò. Bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, kéèyàn kó adúrú eléyìí kalẹ̀. Nítorí pé ọ̀rẹ́ ẹ̀ máàkì birthday lásán. Téèyàn bá rí irú eléyìí méjì mẹ́ta, ṣé kò ti ṣe party wedding? Dẹ́mi náà ṣé kò ti ṣe wedding tán? Tẹ́yìn méjèèjì tẹ wá kú ọtí kalẹ̀ tẹ́ mú ọtí bí ẹni tó gbọ́jọ́ kú. Gbọ́n kí ni? Dúró náà, ká tiẹ̀ ní eléyìí kúrú, kò gbọ́n. Kí ló tún ṣe ìwọ tí ìwọ ga díẹ̀ sókè? Ìwọ ò lè fún ọ̀rẹ́ ẹ ní làákàyè, ò lè advice ẹ̀. Ká tiẹ̀ ló ń pè ẹ́ pé ìwọ máa bọ̀ o, wá bá mi ná owó ọkọ mi nínàkúnà. Ṣé ìwọ ò lè advice ẹ̀ bó ṣe economize? Ẹjọ́ yín kọ́ irú ìròǹborùn nígbà tó jẹ́ wípé kò sẹ́ni tó ṣe rere nílé ẹ̀yin méjèèjì. Káàbọ̀ kọ́ mi. Káàbọ̀. Ẹ kú àtàárọ̀. Ẹ ǹlẹ́. Aya, báwo ni? Ẹ káàbọ̀ nǹkan. Báwo ni? A ló ń celebrate birthday tí ilé kún sí gbogbo ẹ̀kún ẹ̀.
àkókò ṣe nǹkan kan inú mi ló kàn dùn ìyàtọ̀ lé ní ṣá mo wá ní ìyàwó mi o kó díríǹkì síta kó jẹ́ ká máa ṣe fàájì ní fàájì la wà. so ẹ máa ń dán òwò tí n bá sí ń léèrè. ọlọ́dẹ ṣe ọ̀rẹ́ ẹ̀ náà ti máa wà. àbí o kébì náà kújọ ìfàájì yín àti fàájì máa lọ. àlọ́ mi lè lọ. ìyàwó ẹ̀ náà ni ẹ wò ẹ wá excuse mi báyìí ọkọ ìyàwó ti dé olórí ilé sì ni ẹja fàyílẹ̀ fún tọkọtìyàwó. kí ló dé ẹ jẹ́ ká parí kíní yẹn ó sì pọ̀ nílẹ̀ ká wó gbogbo ẹ̀. ètò àti ń ṣe látàárọ̀ náà ló ń dùn ká tó fi pàdé síjọ́ mi. Bísọ́lá ìwọ náà lè wá máa lọ lé nísìn. kí n máa lọ lé mà. ó dàbọ̀ kárí ó dàbọ̀ wá ọ̀nà tàrí ó dàbọ̀ ó dàbọ̀ ó kú àtúmọ̀ṣẹ́ pé ẹ̀yìn mi ó kárí o ẹ máa ṣe fàájì. ọ̀rọ̀ màmí àṣẹ nǹkan bá rẹ̀ ń dánwó lẹ́yìn ibi tí bá sí ń lé ìtùnú ṣé mo bá múlẹ̀ jẹ́ ni. màmí lórí ra dúdú oní mood swing ayé mi mọ́ àṣebáyé ṣe ń ṣe tí bá sí ń lé mo ti ka yín sìn èmi náà máa pàṣẹ jẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí n máa wà pẹ̀lú yín nínú ká máa bá gbogbo jẹ báyìí. olúfẹ́mu kí ká bẹ́ẹ̀ yẹn lórí kábẹ́ jẹ́rìí àyà mi láyọ̀ ọ̀dẹ̀. Mariam, ẹ kó èrè ìyàwó yín ti bímọ. Ọmọ mi ti bímọ. Mo dúpẹ́ lẹ́dàá mi. Ọkùnrin àbóbìnrin. Èwo lẹ́yìn expect nínú méjèèjì. Kò sí tí ìṣọmọ. Èwo ni ọṣọmọ ń bẹ. Ọkùnrin ló bí. Mo dúpẹ́. Ìyá ń kọ́ àtọmọ. Àlàáfíà náà wà. Ṣé a lè wo ìyàwó mi sìn? Wọ́n ń ṣètọ́jú ọmọ lọ́wọ́ tí ó ti yé yín tó bá ṣe díẹ̀ sí máa ní káwọn staff mi lọ síbẹ̀. Ẹ ṣé dọ́kítọ̀. Ẹ ṣé. Kú oríire. Olówó àdá sí. Ẹ káàsán yé o. Tani o, ẹ káàsán o. Àná mi. Àlàáfíà ni. Àtijọ́ mẹ́ta. Ẹ̀lẹ́. Ẹ̀yin la rí wẹ́rẹ́ yìí. Àbí o. Ẹ máa wọlé. Ọ̀pẹ̀lẹ́ máa tọ́jú. Káàbọ̀ ọkọ mi ilẹ̀kùn wọlé mi ọlọ́wọ́n àbá o ọlọ́wọ́n àdá sí ẹ̀lẹ́. ọkọ ẹ̀ ń kọ́. mo wà lé ẹ jẹ́ kí n kàn wá. ẹ yọ jókòó mo sì máa ṣe díẹ̀ kí n tó lọ ká tó sọ̀rọ̀ tán àdébà wa ń bì. mọ́mì ṣé ẹ bá mi ra nǹkan bọ̀ ni. àìtórí ẹ̀ náà ni mo ṣe wà agbo ọmọ ìlú wà ń bẹ. ẹ gbé wá. ìwọ kọ́ ni máa gbé fún ìyá ọkọ ẹni máa gbé fún torí wò tán kan rí ìyá wa ṣe rí àwọn àgbo yìí ṣe rí léyìí àgbo inú wọ̀ àtàgbo jẹ̀dí méjèèjì ni mo ṣe pọ̀
ṣé wàá rí eléyìí àgbolẹ̀ tútù ni ẹ̀kọ̀ọ̀kan láàrin ọ̀sẹ̀ kan wá kàn máa fọwọ́ kan báyìí ẹ máa fi tọ́ sọ́mọ yẹn lẹ́nu ṣé rí eléyìí àgbo ọ̀kà leléyìí bóyá ó lè máa ké lálẹ́ tí ó sùn ẹ ṣáà ti rọra fi ṣíbí kan ẹ máa fún un lálẹ́ á lè máa ronú sùn. irọ́ òun náà lẹ máa gbé fún òun ní kẹ́ gbé fún ṣé bó ti gbọ́ bọ́n ṣe ṣàlàyé ìkan ṣíbí láàárọ̀ ìkan ṣíbí lálẹ́ ètò àfọwọ́ tọ́ tí wàá fi sí lẹ́nu ṣé o gbọ́ dáadáa ẹ gbé fún ẹ gbé fún ẹ gbé fún. wo èmi ò ní pẹ́ máa lọ. ẹ tiẹ̀ ní faramọ́ mi díẹ̀. mo tún fẹ́ yàbí kan mi dẹ̀ fẹ́ kóhun yìí pa mí. ìyá wa ẹ ṣeun o ẹ kú ànáwọ́ sí ẹ ṣe àdúpẹ́ ọkọ mi. ilé ọlọ́run àwọn ẹ̀ àmín ọlọ́run àdẹ sí. ó dáa ẹ ṣeun o. ó máa ń kọ́kọ́ ẹ. káàbọ̀ mo fẹ́ gbé ìdání. Àgbo tẹ́ gbé jáde ń sìn náà. èmi ti dànù. Ẹ dàgbò nù. bẹ́ẹ̀ni. Àgbo tó gbọ́ wí ká máa lò fọ́mọ kọ́kà máa ṣe kí lè tún máa dààmú ẹlẹ́rú dà. Àjíbọ́lá ò gbọ́n kankan ò gbọ́n dúró àgbo tí wọ́n ń sọ yìí tó ní wọ́n gbé wá ẹ̀ tí ìyá ìyàwó ẹ̀ gbé wá ọmọ irú igi kígi tí wọ́n kì sínú ẹ̀ tí wọ́n pè lágbo tó ní ká máa lò fọ́mọ wo Ọlámilékan tèmi kò lágbo mu o torí bíbélì tèmi tí mò ń kà kò sọ fún mi wípé kí n fún ọmọ ní àgbo èmi ò lè jẹ́ kó fọ́mọ níwájẹ fún mi. àwọn tílẹ̀ tútù bá ń yọ lẹ́nu tí ọ̀ká ń yọ lẹ́nu tí jẹ̀dí ń yọ lẹ́nu àwọn ni kí wọ́n kí àgbo fún Ọlámilékan tèmi kò lágbo mu ó ti dànù. ẹni sùn ẹ dúró màmí. ká níbi tí ń dàgbò yẹn nù àná mi tán ṣe wàhálà tán tún kù lé wọn tán gbàgbọ́ wá fún wa mí báyìí tán bá ka yín mọ́bẹ̀ kí ló fẹ́ kọ́ máa rún pa yín náà. kò rí mi nígbà tí mo dànù àti pé tó bá tiẹ̀ rí mi gan pàpà kí ló fẹ́ fi mi ṣe ara kí ló fẹ́ fi mi dá kí ni dáńdọ̀ ìfẹ́ dà fún ọlọ́wọ́n ọba mo ń pọnlé lójú ọmọ ẹ̀ ní ojú ẹ̀gbọ́n ni bá ti yí gbogbo ẹ̀ dànù kí ló fẹ́ ṣe fún mi ọmọ tèmi ò lágbo mu ti dànù. Màámi. Ìtùnú. kí ni mo ṣe fún mọ́mí kí ni mo ṣe fún mọ́mí wọlé kí n ṣe báyìí. Kálọ. àmì ọlọ́run èmi náà wá fi ọlọ́run mo fi tì mí nínú ilé àbọ̀ ọlọ́run á dájú lórí yín Jésù mi ò ní fi nílẹ̀ nígbà kankan ẹ má wàá já o ẹ má já o a lè pàdé àmì ẹ bá mi kí gbogbo ara lé mọ̀ màá jíṣẹ́. Ìtùnú mi ní pẹ́ lọ́fíìsì tó lè wọ́. kí wàá ní jíjà tí mò ń báyìí. ẹ wò má mi a ní lè dúró jẹun tó yẹ pé a ní fẹ́ mọ́. kí ló dé kì í ṣe pé wá kí mi ni. ẹ̀yin náà la wá kí i ṣùgbọ́n ìrìn pọ̀ lẹ́sẹ̀ alájọ wa ó ṣì láwọn ibì kankan tí a fẹ́ tọ́jú. dà kò burú o.
Adẹ̀bá yín kó àwọn oúnjẹ díẹ̀ wá, ó wà nínú bóòtù bí àtàbá ti ń lọ délé àlọ́ kó wọlé. Iṣẹ́ ọkọ mi ojú ò ní tì yín. Ẹ̀yin náà àárọ̀ ọmọ rẹ̀ ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà. Bàbá mi, iṣẹ́ ojú ò ní tì yín o. Wàá máa lọ rí wàá máa gbọ́ rí. Iṣẹ́ ò ní díṣẹ́ mọ́ ẹ lọ́wọ́. Ò ní tẹ́ni tíkà. Ṣé Délé jẹ́ ká tètè lọ sọ̀rọ̀ tiwa ká tó máa lọ. Àwa tún yẹn kó oúnjẹ bọ́lẹ̀. ọ̀rọ̀ mother in law yín tẹ́ ló máa ń disturb ó máa ń all the time ó máa ń wà láyìn tẹ́ máa ń complain fún mi báàlẹ̀ ṣe. Àbúrò mi ó máa bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló bá mi ti yá yín lọ sórí èmi àtọkọ mi ìgbé ayọ̀ àtàlàfíà là ń gbé sí ó kàn déédéé jíjọ́ kan ló bá lóun lọ bọ́lọ̀ ṣe bá mi ti lọ nìyẹn. Kíní kan yé mi o ṣé ó kàn dé stop láti máa disturb yín ni àbí báàlẹ̀ ṣe kí gangan ló ṣẹlẹ̀. Kò yé ni a ló sọ wípé òun ti bá wa tọ́ ọmọ tọ́ òun dẹ̀ ń lọ lé o padà bọ́lọ̀ ṣe bá mi ti lọ ni inú mi kàn ń dùn látijọ́ yìí. ṣe wá rí nǹkan tí mo máa sọ sí ṣe ni pé ó pè kéèyàn máa gbọ́rọ̀ òbí ẹ̀. Ìyá Ọlámilékan. Ṣàlàáfíà mo bá yín. Àdúpẹ́ mà. Ọmọ mi ńkọ́? Àlàáfíà ni wà. Mọ́mì ṣé kò sí nǹkan kan tí àfẹ́rẹ́ lọ́sọ̀gbọ̀gbọ̀ pẹ̀lú ẹrù tútù yìí? Ti wípé mo wá sí àsìkò tí mo mọ̀ pé àti sọ̀kalẹ̀ ẹ ti tó kí n lè wá tọ́jú ẹ ṣé kò dáa bẹ́ẹ̀ ni? Ó dáa. Baálé ẹ ńkọ́? Ó wà wọ́n ti dé. Mo ti ẹ̀ gbàgbé Ìtùnú nǹkan tí mo ní tẹ bá jẹ kókó bá mi mú bọ̀ ọ̀dà àbójíṣẹ́ mi fún mọ́mí ẹ̀ ni. Mọ́mì àlàáfíà là jẹ́ kó àdèjọ́ dèrè òǹgàn lẹ̀ ń gbà sára látara. Mo mọ̀ ẹ́ wà á rí bí yí mi sí ó fi hàn pé mo ti ń jẹ inú ẹ̀ náà nìyẹn àbí. Tipẹ́tipẹ́ tẹ́ ti ń gbà látàárọ̀. Ẹ dà bẹ́ẹ̀. Alábí ó ti ẹ̀dá sọ̀rọ̀ wa. Ẹ wò màmí ẹ ṣàrà fèmí lẹ báyìí jẹ́ ọ̀rọ̀ yín àti ọmọ yín ní ọ̀rọ̀ obìnrin lẹ́ ń sọ ọkùnrin lèmi láàrin ara yàn ń dá mi. Ó dà ẹ ti ẹ̀ gbọ́ náà ọkọ tìyàwó yín mo fẹ́ sọ fún yín o ṣe rí ní alẹ́ yìí o ọ̀dọ̀ mi lọmọ mi máa sùn mọ́jú torí mo fẹ́ kó bẹ́ẹ̀ mi náà ṣe 41 days sí tèmi. Mọ́mì kùrùkẹrẹ 41 days tá a ṣiṣẹ́ lọ àti ìsinmi ẹ̀wọ̀ tó bá dọ̀là ọmọ yá bá ń ṣe 41 days èmi náà fẹ́ fara rò lálẹ́ pẹ̀lú bàbẹ́. Mi ò gbà torí mi ò fẹ́ ṣe 42 days 41 days sí tèmi lèmi náà fẹ́ ṣe. Ó dáná tó bá dòrò tó bá ń sunkún kọ tó bá fẹ́ mọ̀yàn. Ọyàn ní ọ̀nà tó ṣe wípé láti sìn bí mo ṣe ń sọ̀rọ̀ ni wàá ti bá mi fún títí ilẹ̀ fi máa ṣùgbọ́n àti pé kò tiẹ̀ lè sunkún tílẹ̀ fi máa mọ́kò ní ké èmi mọ̀ nígbà tí mi ò kì í ṣe ọmọdé nínú òwò ọmọ ṣíṣe ṣé orí ẹnu tó ń wò yìí orin tán fi ń rẹ ọmọ tẹ okun bẹ̀ ọjọ́ ẹ̀yìn abiyamọ sí i tó ṣe pé kẹkàn fọmọ ọlọ́yàn ṣáálẹ̀ mọ̀ ẹ̀ mú orin kankan kan tó lè ké wò láti sin lọ ni o bá ti bá gbé nǹkan mi bá gbé ẹ máa wojú ẹ tó bá dẹ̀ ti fẹ́ mu àtúngbè fún ẹ sílẹ̀ bá ṣùgbọ́n àgbà nǹkan mi wọ yàrá. Káyọ̀ òun náà lè fi yẹn súnmọ́jú dáadáa. Màmí kágbà kó ti ń sunkún sí ẹ̀kọ́ orin kẹfẹ́ rẹ tẹ. Exam ni. Àbí. Ó dà lákùrùbù tutù ọmọ yájò ọmọ ló yẹ ni lákùrùbù tutù ọmọ yájò ọmọ ló yẹ. Orin pọ̀ lẹ́nu mi tí mo lè kọ fọ́mọ. Alábí ìwọ ló kàn lálẹ́ yìí ìyá ẹ̀dá. Ó lọ sí restroom.
torí mo ṣàmọ̀ pé mo jọ fẹ̀yìn méjèèjì lẹ́yìn bí kí n tó wọlé ni. Ṣó ti mú yàn? Ìyá ti fún lọ́yàn. Ó dáa bá ń gbé. A jẹ́ wípé ó dàárọ̀ nìyàn. Mami, ẹ̀ ń gbé lọ ni. Ṣé bó ti mú yàn? Ó ti mú. Yòókù dọ̀là. Bóyá ká ní kókó ló ń dààmú báyìí sí ni ẹ́. Wá ṣe pé bóyá ẹ̀tọ́ mọ́ rí. Ṣé ẹ̀dẹ̀lẹ̀ wà bá mi nílé mi rún padà? Mo ṣetán náà ni mo wá ní kí n sáré wọ aṣọ tí màá wọ̀ sókè tó wà. Ọmọ yín dà lẹ́ni sí. Ṣé máa gbọ́n lọ sí ìlú? Wọ́n wà lọ ọmọ ikú sọ̀dọ̀. Torí kí ni? Irọ́ ọmọ mi ò sọ̀dọ̀ wọn lálẹ́. Kí ló dé? Láti bí ọjọ́ mi mẹ́ta lọmọ yẹn ti ń sọ̀dọ̀ wọn. Èmi lọ gbé nǹkan mi. Ó lè fi sùúrù. Ìwọ náà kú ràn lẹ́rù. Àbí ṣókè ṣó fẹ́ fi oorun ọjọ́ mẹ́ta tó ti sùn sí fẹ́ fi rí ẹgbàá tó kọ́ bẹ́ ọmọ yẹn ni. Ṣé sùúrù náà kí ló ń ṣe ẹ́? Gbogbo ilé tó ń sọ yìí kò bẹ́ẹ̀ mi. Èmi lọ gbé ọmọ tèmi. Kí ló dé? Torí lóru àná bíbà mi ò lè sùn. Ọmọ yẹn kàn ké ó kàn ké ni. Mo dẹ̀ lọ sí ẹnu ọ̀nà ọmọ mi láti lọ gbé ọmọ mi. Mo kọ́ lẹ̀kùn títí tí wọ́n ṣílẹ̀kùn fún mi. Kí ló dé tó ń jẹ́ kí n fara mọ́ ọmọ mi? Mo lọ gbé ọmọ mi ò lè sùn bẹ́ẹ̀ lálẹ́. Ó ṣe padà dákẹ́. Wọ́n yẹ wọ́n fi mí sílẹ̀. Ẹ ti ẹ̀ dúró ná. Báwo lọ bó ṣe máa sùn lọ́tọ̀ tí àná máa sùn lọ́tọ̀? Tọ́mọ mi má fẹ́ mọyàn lóru ńkọ́. Àmì ìṣàfẹ́ gbé tó ń ṣe jẹ́ kó sun bẹ̀ lálẹ́ tó bá dọ̀la á sàn dùn ẹ́ àbí kò ṣáà sí wàhálà nǹkan bẹ̀. Inú jẹ́ láìpẹ́ gbogbo ilé báyìí náà wà. Kí ló ń ṣe ẹ́? Mo ní kó ẹ kó sùn àwọn lẹ́nu tó bá dọ̀la wá sàn dùn ẹ́ ọ̀dẹ̀ bẹ̀ sí ní kùnkùn kiri lẹ̀. Àmì ìfẹ́ yẹn o. Kò sí nǹkan tó burú ní ọ̀rọ̀ yìí àmọ́ tẹ́kùn tó ló ń sun yẹn nìkan ló wá fi sú mi o. Ṣebí tọmọ bá ń ké wọ́n á gbọ́mọ lọ fún ìyá ẹ̀ ni. Àmọ́ èmi mọ̀ pé ó máa fẹ́ tó sú ìyá ọkọ ẹ̀ náà. Ìyá ọkọ ẹ̀ nífẹ̀ẹ́ tèmi ni ṣé o kúkú mọ̀ pé kò bóbìnrin rí. Ìgbà tèmi náà bí délé àbúrò ẹ̀ ń bí báyìí bàbá yín kò lè fi délé sílẹ̀ nígbà kankan. Bó ń lọ ṣu wọ́n jọ ń lọ ni, bó ń lọ tọ̀ wọ́n jọ ń lọ ni. Nígbà tó yá ń kọ́ oṣù gbẹ̀yìn náà ni. Èmi mọ̀ pé ó sì máa sú ìyá ọkọ ẹ̀. Màámi, so nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi ni wípé kí n fi tèmi sílẹ̀ kó máa sùn tiwọn. Àbí kí ni nǹkan tó fẹ́ ṣe sí? Ìyá ọkọ ẹ̀ lóun fẹ́ kí tí mi máa fara ro òun. Ọkọ ẹ̀ náà sì lóun nífẹ̀ẹ́ sí. Àbí kí wàá ní wàhálà àti ẹ̀ ń bẹ̀? Wò ó jẹ́ lọ fi rẹ̀ lọ́kàn balẹ̀. Màámi, kí ló dé tó jẹ́ wípé kò sí ọ̀rọ̀ tí mo sọ rí àbí nǹkan kan tí mo ṣe tẹ̀tì mi lẹ́yìn rí? Ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o. Wò ó jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Ẹ̀kọ́ gbígbóná torí yẹn ó máa ń fẹ́ sùúrù. Ọgbọ́gbọ́n lèèyàn fi ń lo ilé ọkọ. Tí o bá fi èní ro ọjọ́ ara ẹ̀ síta bí ẹni pé ọkàn fẹ́ di ara ẹ̀ síta fáyé ni lẹ́yìn kó gbà bí kádàrà tọ́lọ́hun kọ́ mọ́ ẹ tó dẹ̀ ti ń ṣẹlẹ̀ sí ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo ti gbọ́. Ọkọ mi máa fẹ́ kó ní sùúrù. Kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí kì í lópin. Ṣó wá rí omi gbóná tó rí yẹn tó bá gbóná títí tó bá pẹ́ ó máa tutù náà ni. Àwọn àgbàdì àpàlùwé wọ́n ní òkè kílòkùn rí bàbá ọmọ ló lọ́mọ tó bá pẹ́ tí wọ́n máa gbọ́mọ ẹ wá fún ẹ. Jọ ọkọ mi mo fẹ́ kó ní sùúrù gan. Ẹ ṣe wá. Mọ́mì. Ìtùnú ló tó ń gbálẹ̀kùn mọ́ orí náà. Mi ò lè sùn. Mi ò lè wọlé lọ sùn. Mo fẹ́ gbọ́mọ mi. Mo fẹ́ gbọ́mọ mi. Ọ̀fọ̀ wá níṣà. Ṣé nígbà tí wọ́n ń gba ọmọ lọ́wọ́ ẹ̀ o ṣe má gbọ́mọ yẹn lẹ́kọ̀ọ́ sọ pé mi ò lè gbọ́mọ mi lẹ̀ fún yín o mi ò gbélé náà dẹ̀. Ó jí Bọ́lá
ojú ẹ̀ ni mò ń tì o mo mọ nǹkan tó yẹ kí n ṣe. tó bá ti jú mi wá rí wọn fi. mi ò lè rí wọn fẹ́ mi ò lè rí mọ́mì ìfẹ́ torí ìyá mi ni wọ́n jẹ́ àmọ́ mọ́mì ò fẹ́ kọ́ mọ́ mi mojú mi náà wọ́n máa gbọ́mọ sínú ilé wọ́n máa gbọ́mọ sínú ilé everyday. ọmọ ṣe ní mojú rẹ ìwọ ló bí ìwọ ló dèdè lórí ìwọ ló ń fún lóúnjẹ ṣé òun ọjọ́ kan ló kàn máa sùn tílẹ̀ máa fi mọ́ ìwọ ajẹ́ kọ́ mojú ẹ̀ mọ́ ìyẹn ò possible ọ̀ náà wọ́n pé possible. ok ìwọ náà wò normally ó yẹ kó wọ́n máa jí lóru kó máa mọ́ ya ọmọ ìyá kò máa sunkún àmà kí mọ́mí ò jẹ́ kó mọ ìrìn lóru kí ni tí wọ́n gbé lé lọ. ṣé bí wọ́n ti gba fúdù ọmọ yìí lọ́wọ́ ẹ̀kọ́ tó gbé wọlé tó bá sunkún lóru wọ́n fún fúdù. dúró ìgbà tí ìyá ẹ̀ wà láyé tó wà láyé tó lè fún lọ́yàn ìwúlà àbúrò máa kí fúdù fọmọ lóru. ṣé o fẹ́ bọ́mọ pa ni ẹ̀ kò bọ́mọ títí kò dẹ̀rù láyà. ṣé mo ń complain ṣe bọ́ ọmọ mi ni èmi ṣàmúdẹ̀jẹ̀ lé lórí mi ṣá complain. èmi ò sùn mo fẹ́ gbọ́mọ mi bá mi kàn lẹ́kùn kó máa gbọ́mọ mi síta. ó dà máa bá ẹgbẹ́ máa padà bá ẹgbẹ́ wa jẹ́. àṣejù ìyá ọkọ ìgan ti pọ̀ jù kí ló dé wo sọ dèmi ṣe wádìí onísọ kí ló ọkọ ìgan wá sọ. ta lè ṣe ò bá gbé bí ò bá ṣe légbò kí ló fẹ́ sọ ẹ̀yìn yẹ́ ẹ̀ ló wà gbogbo nǹkan tí yẹ́ ẹ̀ bá ti fẹ́ òun náà ló ń bá fẹ́. mi ò kúkú rí ọkùnrin tí kọlá bá wí a kúkú fẹ́ ṣèfẹ́ nù ìyá ẹ̀ àmọ́ ìyá ọkọ ẹ̀ gangan ó dìsọ́wọ́ dìsẹ́rù irú àwọn ìyá ọkọ bẹ́ẹ̀ wọn ò jẹ́ kéèyàn lẹ́nu ọ̀rọ̀ nínú ilé wọn á fẹ́ máa pàṣẹ wọn á jẹ gàba nínú ilé. ọ̀rẹ́ mi òótọ́ ló sọ ò parọ́ sórí ìyá yẹn bó ṣe wà yẹn òun ń pàṣẹ nínú ilé àti ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ rárá nǹkan tó bá ti sọ báyìí òun làbẹ́ gé. ọkọ mi gan-an ó máa ní nǹkan tí ìyàwó bá ti sọ ni o nǹkan tí ìyàwó bá ti fẹ́ ni o bí mo ṣe wà ní ọ̀lẹ́nu ọ̀rọ̀ nílé. nígbà tí mi ò ṣetán àti kúrò nílé ọkọ mi tí mi ò fẹ́ máa ṣí káàkiri mo ní láti gbọ́ sí wọn lẹ́nu ni àmọ́ gbogbo wàhálà yẹn kàn ti sú mi ọ̀rẹ́ mi ó sú mi ó ti débi góńgó ẹ̀mí báyìí. òkun ní jẹ́ kó so ẹ̀ gbòǹgbò tó bá fẹ́ dání lágbòònù àkírà bàtà báyìí là ń yọ tì kó lè jẹ́ kó rojú ṣáyé tiẹ̀ náà. àkírà bàtà bíi ti báwo. kí ló ń sọ kí ló ń sọ àáké tó fi ń gégi kan ni mò ń sọ o àní wàá bẹ Ọlọ́run tì í kó lè jẹ́ kó ráyé ṣe tiẹ̀. nígbà tí màá fẹ́ bàbá ọmọ mi àbúrò ọkọ mi ló ń gbógun tì mí tó bá wá sílé wa báyìí kò sí ọ̀rọ̀ tó kì í sọ fọ́kọ mi àwa bá mi jẹ́ pátápátá lójú àwọn ẹbí ọkọ mi nígbà tó yá mo fọ̀rọ̀ ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ ni nísì tó bá ti rí mi tẹ̀rín tọ̀yàyà òun ló fi ń bá mi ṣe. ọ̀rẹ́ mi kò ṣe pé mi náà kì í gbàdúrà mo máa ń gbàdúrà bóyá àdúrà mi ò lè tí ì tó. well ọ̀rẹ́ mi ṣé tí bá mú àbá kan wá ṣé wàá tẹ̀lé. wàá tẹ̀lé. èní lọ́jọ́ pé ẹyẹ fẹ́ gbéná wojú ẹyẹ ẹyẹ kì í fapá kan fò ẹyẹ fẹ́ wọlé tẹyẹ atakóró wọnú àdó ti ṣetán àti gbọ́mọ inú ẹ̀ wọ̀ òní gangan làṣekágbá orò àṣegbẹ̀yìn kẹyẹ wá dìde kó fapá méjèèjì fò kó wá lọ rè bá wọn ṣàwo nílùú òṣòronkíṣo níbi tí ẹyẹ ti ń mumi ṣálo
tákèrègbè bá fọ́ tínú rẹ̀ dà lé. àdó ẹyẹ mi rèé ó yá kájọ fò. mo ló yá kájọ fò. Yèyé ẹyẹ mi ò dédé fapá kan fò ìjì ló gbẹ̀yẹ mi lọ. Èjì níbo nìjì náà ti wá? Ó kọ mí lóminú ó ya èmi papà lẹ́nu mọ́ kínní kan ló dá mi lójú o wípé ẹnìkan ti gbàbọ̀dé fún mi. Ta ní sàṣọrú rẹ̀ ṣòro? Ta ní gbéná wojú ẹlẹ́yẹ ní àṣàwò? Yèyé gbogbo àpapọ̀ ẹlẹ́yẹ ìyàwó ọmọ mi ni o. Tó bá wá rí bẹ́ẹ̀ kágbó gbalẹ̀ kágbàrò ó gbogbo nítorí gbogbo iṣẹ́ tó lóko bá ṣe ẹ̀rí lẹ̀parò ó fi jẹ́ tán pátápátá ní ìrè o. Kámọ bí náà yẹ fò ká lè mọ̀ bá ṣe sọ̀kù ẹ̀ kámẹ́ni tó wà lábẹ́ ẹ̀kú tó fohùn bí ènìyàn ó yá. Ìwọ ni. Ìyá Tóyìn, ṣé bí wọ́n ló sọ pé pásítọ̀ ni kò ṣe prayer tó bá ti di aago kan òru? Mo mọ̀ bóyá kí n gbàdúrà àmọ́ kí má bàa sùn náà ni mo ṣe ní kí n máa wo fíìmù. Ṣé aago kan wá ti lù ní àbówò time? Bébì tó tó mà ní aago kan mà ti lù. Ó yá dìde kó wá lọ ṣe prayer. Jọ torí Ọlọ́run mò ń bọ̀ ẹ fún mi ní ìṣẹ́jú 5 wọ́n á tó parí ẹ̀. Túbọ̀ nǹkan tó tún sọ lẹ́nu kí n fún ẹ ní ìṣẹ́jú 5 kó fi wo fíìmù parí. So nǹkan tó ń sọ fún mi ni pé fíìmù yẹn ó ju prayer tó fẹ́ ṣe lọ àbí? Rárá o àdúrà ló lágbára jù ejò kò fún mi ní ìṣẹ́jú 5 máa tó wá bá yín. Ìwọ ló mọ̀ torí mo mọ̀ pé tó bá ti rí fíìmù báyìí gbogbo nǹkan tó ń ṣe ó ti tán. Iṣẹ́ ìwádìí tìyẹ fúnra rẹ̀ báyìí fúnra rẹ̀ ló máa dẹ́sẹ̀ rí àfẹnìyàn ó yá. Wọ́n ní àìmọ̀ṣẹ́kọ̀ ọmọ orógùn òun ló mú torí bomi gbóná. Bẹ́ẹ̀ni. Àìmọ̀ṣẹ́kọ̀ rẹ òun ló fẹ́ràn oníṣẹ́ tó fẹ́ jẹ́ yìí o. Àṣẹ. Afẹ́fẹ́ gbóná àìsàn méje tí ń gbénú oko àtàìsàn tí ń bọ́jọ́ rìn. Mo bẹ̀ yín níṣẹ́ mo bẹ̀ yín lọ́wẹ̀ báyìí kẹ́ wá lọ bá ọ̀rẹ́ ìtùnú kẹ́ ṣe bọ́ṣẹ́ ṣe ń ṣojú kẹ́ ṣe ṣàkàṣàkà kẹ́ ṣe ṣíbọṣìbọ. Ìyá Tóyìn
Kí ló ṣe? Ó dàbí ní pé wọ́n kàn sọ nǹkan lù mí sí ni. Wọ́n sọ kan lọ ẹ̀. Ṣòtán sìn. Sori ara nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn. Sori stress film tó ń wo òun ló hàn lára ẹ. Ṣòtán. Jóná. Ṣé ó ti ń dùn ẹ̀ tẹ́lẹ̀ ni? Rárá, ìsinsìn náà ló ṣe bẹ̀rẹ̀. Yéé mo dúró máa fọwọ́ kàn wọ́n. Dúró. Ó yá dìde. Sori nǹkan tí mo sọ fún ẹ sìn. Ṣé o ti ń dùn ẹ̀ tẹ́lẹ̀ ni? Irọ́ ṣe nígbà tí mo wọ fíìmù náà mi mọ̀ kan tó ń dún. Ó dà jẹ́ ká lọ. Jẹ́ ká lọ. Ṣé ara nǹkan tí mò ń sọ fún ilé? tí ì ti ẹyẹ ayé o ẹyẹ ń jẹ ìṣàkùrọ̀ ẹyẹ ayé ní báyìí ẹ gbéra sọ kẹ́ ẹ wá lọ sílé ọmọ mi kẹ́ ẹ lọ bá mi gbé tèmi ọmọ mi wá bó ṣe ní fífà bó ṣe ní wíwọ́ ó gbọ́dọ̀ dé yìí. oògùn kúṣú biribiri ẹyẹ àgbà fẹ́ ṣòro igi súnmọ́gi ọ̀pẹ súnmọ́ pẹ̀ ẹyẹ ṣetán ẹyẹ fẹ́ gbàgbó. tíìtì ìṣàkùrọ̀ ẹyẹ ayé kí ló dé. yeye ọmọ tẹni ká lọ gbé wá yẹn alágbára ọmọ gbáà ni. àkókò. yeye agbára kan bẹ lọ́rùn ọmọ náà a lè gbé. agbára. ṣé pé agbára kan tún ju tàwa àjẹ́ lọ. irú agbára wo ni o. àkókò. yeye lóòótọ́ ni lóòótọ́ ni àmọ́ yeye gbogbo àpapọ̀ ẹlẹ́yẹ mo fẹ́ kẹ́ wá fi iṣẹ́ náà lẹ̀ fún mi báyìí ẹ fi dá mi ẹ fún mi ní ọjọ́ 3 péré. Holy Ghost fire ẹ máa bá mi lù wọ́n pa ẹ máa bá mi lù wọ́n pa iná tó dàpọ̀ mọ́ àrá ní orúkọ Jésù Kristi kó bẹ̀rẹ̀ sí máa sọ́pa wọn ní orúkọ Jésù àṣà àti kọ́ wípé ní orúkọ Jésù kí gbogbo ẹkú kó máa gbólẹ̀ tá a bá ní gbogbo agbára òkùnkùn. jọ́kẹ́ ẹnu ẹ bẹ̀. ta ló ń jẹun tájá ń jùrù náà ìtùnú ó mà láyà o ó fẹ́ gbéná wojú ẹkùn ìyá ló máa bá bọ̀ ń bẹ́ẹ̀ dúná ta ló gúnyán fún ẹ tó nítọbẹ̀ òṣòro wèrè èèyàn wo ló kì ẹ́ láyà gan àwọn wo ló sọ fẹ́ pé kó máa jó lọ àwọn wẹ̀yìn ẹ̀ wá gbọ́ o sórí láti òní lọ mi ò fẹ́ gbọ́ pínpín àdúrà kankan nínú ilé yìí mọ́ àti pàpà ọmọ tó wà lẹ́yìn ẹ̀yẹn òun ni mo wá gbé kó sọ kalẹ̀ fún mi kó jẹ́ kí n gbé lọ síbi tí mo fẹ́ gbé lọ àbí èmi ni mo ṣáà lọ́mọ mi torí tí mi ò bá bí Ajíbọ́lá ọkọ ẹ ó lè rí fẹ́ débi pé ó máa bímọ torí náà nǹkan ní kíákíá kó sọ ọmọ ẹ̀yìn ẹ kalẹ̀ fún mi. àmú mi rí òkè gíga kan níwájú yín ìyá ọkọ yín ní òkè tí ọ̀rọ̀ mi ń tọ́ka sí o. ó ti mọ̀ wọ́n ti ṣàlàyé fún ẹ bí mo ṣe jẹ́ àbí ó dà bẹ́ẹ̀ ṣó wá rí láti òní lọ láti òní tó o ti mọ̀ yìí ọjọ́kíjọ́ tó o bá la ẹnu agbárí ẹ sọ fún ẹ̀dá alààyè kan ọjọ́ náà ló máa jọ́ lọ́hùn nípe. láyé màmá kò sí kankan tẹ́lẹ̀ fi mí ṣe mi ò dẹ̀ ní gbé ọmọ ọwọ́ mi sílẹ̀ màmá kí ló dé ṣé wọ́n rán yín sí mi ni ẹ ṣọ́ra yín gidi gan-an kẹ́ ẹ má bàa kàn nínú yọ̀ ẹ gbọ́ èmi ni mo ní ọmọ mi èmi nìyá ẹ̀ èmi ni mo dẹ̀jẹ̀ lé lórí kò dẹ̀ sí kankan tẹ́lẹ̀ fi ṣe lórúkọ Jésù ẹ jẹ́ kí wọ́n ya yín nímọ̀ràn kékeré kan tẹ́ bá ń wá ọmọ tẹ́ fẹ́ lò fún nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ̀ẹ́dẹ̀ fẹ́ yàwó mi ìfọmọ yín Àjíbọ́lá tó bá dẹ̀ ti bímọ fún ẹ dẹ̀ fi ṣe nǹkan tó bá wù yín ṣé wá rí ọmọ tí èmi Àjọkẹ́ bá bí ẹ mójú kúrò ń bẹ̀ màmá kò sí nǹkan tẹ́ lè fi wọ́n ṣe tí ẹ bá súnmọ́ àwọn ọmọ mi
tẹ́ ẹ bá gbìyànjú àti dọ́dọ̀ àwọn ọmọ mi iná ló máa jó yín run iná ayérayé iná Jésù Kristi ló máa jó yín run tó bá àwọn ọmọ tèmi wọ́n ti di àpáta tẹ́ ẹ bá darí sọ wọ́n màmá ẹ wó dànù ẹ ń yánmúyánmúyám dànù. ìyá ìwọ ìtùnú lẹ́nu ẹ sí mi ló ń bá mi lérí fùrùkọ̀kọ̀ báyìí. ó dà bí ikún ló wá lóko bí tàkúté ni aṣojú èmi àti wájọ tí ẹsẹ̀ bó ṣòkòtò kan náà báyìí o ìjà ti bẹ̀rẹ̀ láàrin èmi àti ẹ ṣòro tó bá wá kọ̀ tó gbé ọmọ mi fún mi lẹ́rọ̀ ìtùnú a jẹ́ wípé ìyá ẹ ṣetán tó fẹ́ fojú sùn. ní orúkọ Jésù mi ò ní kú ní orúkọ Jésù àwọn ọmọ mi ò ní kú gbogbo àtà tó bá sọ pé kí ikú tó bá ní káwọn ọmọ mi kú ní orúkọ Jésù kan máa nìṣó lọ́rùn. a kúlẹ̀ o. ẹ káàbọ̀ mami. ẹ káàbọ̀. pẹ̀lẹ́. bọ́dọ̀ látàárọ̀. èmi náà bá bí ó ṣe dáa fún mi lọ́nà wájúbọ́lá tó bá di láàárọ̀ ọ̀la àjọ fẹ́ débì kan. níbo ni. ilé àwọn bàbá ẹ̀. fún kí ni. èmi ò mọ o wọ́n ṣáà ní kájọ wá. ẹ ò má mo sọ fún gbogbo life tèmi ló ní planning mi ò kàn lè life gbogbo ìpè pàjáwìrì yìí náà. ó ní bí mo ṣe tu láyé mi pé ibi ṣe máa lè everything ló ní plan. bọ́ tó o lọ bí iṣẹ́ lọ́la. yóò ní. ó ní torọ́ pé ni ní ìṣọlá. ó dá mo ti gbọ́ àlọ́. tó bá wá ti di láàárọ̀ kẹ́ tètè jí ni kẹ́ẹ̀dẹ̀ wẹ̀ kíákíá ká lọ pa àkàdé pa. kẹ́tètè àmì ò là ń lọ. èmi ìwọ ìyàwó ẹ̀ àtàwọn ọmọ. èwo ló tún kọ àwọn ọmọ mi nínú ọ̀rọ̀ tó wà lè ṣe bí èmi. wọ́n má lọ yà mí o bọ́n ṣe sọ fún mi gan-an òun ni mo sọ fún ẹ yẹn. kí ni mí ní gbogbo tí wọ́n tún gbé wá ń sìn lórí ọlọ́. jóná Jíbọ́lá kí ni tèmi àti àwọn ọmọ mi nínú ọ̀rọ̀ fámìlì yìí kí ló fẹ́ lọ fi wá ṣe lọ́hùn mo jẹ́ kí mi sọ nǹkan kan fẹ́ o èmi ò lọ síbi kankan àtẹ̀mí àti àwọn ọmọ mi àtẹ̀ta kúrò nínú ilé mi ò lọ síbi kankan ìwọ àti ìyá ẹ̀ sábà lọ́jọ́ ọ̀fà. fèmí àti wọn lẹ tó bá túbẹ̀ sí máa pariwo síwájú náà o tún rànà fi òṣè kínní kan fèmí àti wọn lẹ o ti gbọ́ fèmí àti wọn lẹ. ṣé o ṣe pé ìyá ìfẹ́ gba ọ̀rọ̀ ìbùkún mú. ayé ṣe bàjẹ́ o ẹlẹ́ni ló lẹ́ni o ayé o. Ajíbọ́lá nítorí Yorùbá bọ̀ wọ́n ní ẹdìẹ ò ní kú kádẹ yẹn ẹni tó sì lẹ́rù òun ló lẹ́rù ẹni ó lẹ́rù tó ń wo ni òun náà ló lẹ́rù lórí mi tó ń wò yìí o èmi ò sí nínú àwọn àgbà alájẹfẹnu náà lẹ̀bi ẹdìẹ torí bọ̀rọ̀ bá ṣe rí sẹ́yìn ni òun lèmi ọ̀sọ́ àmọ́ bó ṣe wá wáyé náà ọba ni kò tí ì bàjẹ́ bó bá di lóòrọ̀ la kùtù wáyé n ó mú ọ lọ sí gbogbo ibi tí ogún bàbá ẹ wà pátápátá ilẹ̀ ni o ilé ni o ọkọ̀ ní gbogbo dúkìá tó kù ni wọ́n fi hàn. ẹ ṣé gan ni sà a máa rí yín bá dó èmi ò mọ̀ pé ọ̀rọ̀ ilé ilẹ̀ lẹ fẹ́ bá mi sọ màámi kàn jíṣẹ́ fún mi wípé ẹni kì í rí yín èmi ìyàwó mi àtàwọn ọmọ àṣẹ ní ká ètè ṣe lọ́rọ̀ kíákíá ká má fi falẹ̀ mọ́ láṣẹ ní ká wálé ni. ọmọ ṣé a sọ̀rọ̀ ọmọ. bàbá tiẹ̀ sọ̀rọ̀ ọmọ ṣé láti gbàtà ti bí àwọn ọmọdé ṣé kò yẹ ká ti kó wọn wá kí ni. òótọ́ lọ sùn ọ̀rọ̀ wà ń bẹ lóòótọ́ ọ̀rọ̀ wà ń bẹ. ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ ìsà kò sí tó le níbẹ̀ torí tẹ́ bá filé hàn mí tẹ́ filé hàn mí mi lè gbé lọ sẹ́kọ̀ọ́ so nǹkan tẹ́ bá fẹ́ lè máa bá yín ṣe àti pàápàá ogún tá à ń sọ àbúrò yín ló ní ó dẹ̀ di dandan torí ẹ̀ ń lẹ́kọ̀ọ́ fún wa ní bàbá báyìí láti mójútó àwọn nǹkan tí wọ́n fi lẹ̀ ohun tí èèmà gbà yín nímọ̀ràn ni wípé nǹkan tẹ́ bá fẹ́ kémi ṣe ẹ ránṣẹ́ sí mi máa fi ránṣẹ́ sí yín. èmi kò Ajíbọ́lá kò ní bàjẹ́ fún. àmín. tó wá rí gbogbo ibi tí bàbá rí ọjà yédè ni. ó débẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. ẹ má bẹ̀rẹ̀ yẹn bàbá ẹ má tún bẹ̀rẹ̀ yẹn. kí ló wá dé tí ẹ mú àkọ́bí mi ọkùnrin tó jọ mí wá. wọ́n lọ́dọ̀ màmá ìyá ẹ̀ ìbẹ̀rẹ̀ tí ń lọ síléèwé jẹ́lósinmi. ọ̀dà
ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà kí wàá ní jíjẹ kí ni mímọ báyìí. oúnjẹ ẹ wo bàbá gbogbo ohun tẹ bá ti nínú ilé yìí náà là máa jẹ. lẹ́jẹ̀ ọ̀dà wọn wàá jọ yín lójú ìyẹn. ẹ má ṣe yẹn ẹ má dára yín láàmú tó bá ti yá wa tá a fẹ́ jẹun àtẹ̀mí àti ìyàwó yín á bọ̀ sílé ìdáná á dáná ń tàbá. mo lọ́lọ́run o ayé ń ṣèbàjẹ́ o ẹlẹ́ni ló lẹ́ni o ayé o. ẹ mà káàbọ̀ ó mà yá yín ẹ ti yá mọ̀lúká náà nìyẹn. màmí arìn o wọn wá rí pèlè fẹ́ máa ṣú kéde ká máa para bọ̀ nílé jèrè. dàbẹ́. ṣọmọ yóò disturb mi. kò yọ mí lẹ́nu ó rí i pé akọ̀rọ̀ ajókòó síta à ń gba afẹ́rẹ́ ni. lẹ́yìn gbogbo wọ̀nyí máa wá ṣe cross kan fún ọmọ yẹn ṣe rí cross yìí o ìkìlọ̀ ọbẹ̀ ni pé kò gbọ́dọ̀ kúrò lọ́rùn ọmọ yín nígbà kankan lọ́sàn-án lóru ó gbọ́dọ̀ wà níbẹ̀. mama cross tó wà lọ́rùn ọmọ yín kan. cross èmi ò rí cross kankan lọ́rùn ẹ̀. mama cross wà lọ́rùn ọmọ ìka tó lọ náà cross wà lọ́rùn ẹ̀ náà wọn. mo lé mi ò rí cross kankan lọ́rùn ẹ̀ àbóyá èwo lógún àdúrún mọ́ báyìí o. ma lóòótọ́ cross máa ń wà lọ́rùn ẹ̀ àmọ́ ìtùnú ṣó dá lójú pé òfìsì kan tó kù lẹ́kọ̀ọ́. cross yẹn ò fìgbà kankan kúrò lọ́rùn ọmọ yẹn náà Jíbọ́lá ìwọ náà mọ̀ gbogbo ìgbà ló máa ń wà lọ́rùn ẹ̀ ó dé ìṣìwà lọ́rùn ẹ̀ kó tó di pa kúrò ń bíbá ẹ̀ màmá cross wà lọ́rùn ọmọ yìí mo lè fi cross lọ́rùn ọmọ yìí sí náà ẹ́. Ajíbọ́lá ṣé òun gbọ́ bí ìyàwó ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ ṣé nǹkan tó fi ń yé mi nísìnyí pé èmi ni mo tún cross ọrùn ọmọ ẹ̀ àbí. a má dá lóúnjẹ rẹ ìtùnú kí ló ń ṣe ẹ náà sójú ọ̀rọ̀ cross lọ ni lọ́wọ́ inú ilé kò túnú àwọn ẹrù ẹ̀ tó bàbá bá ń bẹ̀ngbà yẹn tàbádé kò má rà mí fún parí. mi ò rà mí cross ọrùn ọmọ mi ni mo fẹ́ màmá ẹ bá mi mú cross ọrùn ọmọ mi jáde mi ì rà mí ìdìbò lẹ kó máa mú cross ọrùn ọmọ mi. ó dáa náà èmi ò rí cross o yà lọ́nà fún mi. ibo lẹ wá ń lọ. tí mò ń wọnú ilé lọ. ó dẹ bẹ́ẹ̀ mi gbọ́mọ. wá gbà. màmá ẹ bá ń gbọ́mọ mi o màmá ẹ bá ń gbọ́mọ mi o. ìtùnú sọ pé òun ṣẹ̀ mí sọ pé òun múnú bí mi dúró ṣé ìwọ nìkan ló lẹ́tọ̀ọ́ láti máa gbé ọmọ ni àbí o rò pé ìyá mi ò lẹ́tọ̀ọ́ láti máa gbé ọmọ tí n bá bí àbí kán bọ́ ọmọ ṣeré tó wá láwọn ọ̀nà klọ́ọ̀sì lọ́nà àbí kí ló insinuate. má bínú torí ọlọ ó dá mi ò jà mọ́ kókó bá mi gbọ́ ọmọ mi ní ojú ṣé mo kó mo ti ṣeré lọ látara mo fẹ́ fún lọ́yàn ní kó máa gbọ́ ọmọ mi. ṣé ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ gbọ́ ọmọ ń sìn àbúrò cross. méjèèjì náà ni àti kóòtù àtọmọ kó máa gbé méjèèjì ó ṣe pàtàkì. ọ̀dà mo ti gbọ́ máa bẹ́ẹ̀ gbọ́ ọmọ ìjà wọlé. Daddy Toyin ẹ jọ̀ọ́ ọkọ mi màá fẹ́ kẹ́ bá mi tọ́jú àwọn ọmọ mi Tóyìn àti àbúrò ẹ jọ̀ọ́ ẹ bá mi tọ́jú wọn débi tí ẹ̀rù òfin ní bá wọn mọ́. mọ́mí Tóyìn sórí àwọn ọmọ tí wọ́n ń sọ̀rọ̀ nípa yẹn èmi àti ẹ̀ lájọ bí wọn ìwọ gangan ló bí wọn ìwọ náà dẹ̀ ni wàá tọ́jú wọn ọlọ́run nípa ẹ̀ báyìí o sórí tó bá jẹ́ pé egbò tó wà lọ́wọ́ ẹ̀ yìí ló fi ń fi hàn pé òpin ayé ti dé òpin ayé ò ti dé ìwọ fọkànbalẹ̀ kó wo nǹkan tọ́lọ́run fẹ́ ṣe ṣùgbọ́n jọ nítorí ọlọ́ má dẹ́rù bà mí ó ṣàmọ̀ pé èmi nìkan ni èmi àtọwọn ọmọ tí wọ́n bá tún sọ̀rọ̀ báyìí báwo ló ṣe fẹ́ jẹ́ kí n máa fi jọ. Daddy Toyin ó dàbí pé kẹ́ tó wá mo gbọ́ tí àwọn ọmọ yẹn pariwo ní yàrá ẹ jọ̀ọ́ lọ bá mi wò wọ́n ẹ lọ bá mi yọjú sí wọn. ó dáa mọ́mí Tóyìn tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn jẹ́ kí n lọ yọjú sí wọn ṣùgbọ́n. ẹ ṣé. pẹ̀lẹ́ ìrora gbé ọwọ́ èèyàn ṣùgbọ́n. àǹtí rẹ̀ mi olúwa ní kí ẹ̀yin náà kẹ́ ẹ sán àmùrè yín gírí o nínú àdúrà nítorí àfàárọ̀ gbọ́ tẹ́ni ọlọ́run ló ń gbọ́ tiwọn ṣe mọ̀ pé ẹni tí ń tọ́jú aláìsàn gan kò náà mọ́ ṣàfihàn ẹ wàá gba àdúrà nínú ìṣọ́ òru ọlọ́jọ́ kan ní ọjọ́ sátidé tó ń bọ̀ yìí. ọjọ́ sátidé. ẹ má gbàgbé o sátidé tó ń bọ̀ yìí ni. àwọn fi sọ́kù. kẹ́ ẹ bẹ̀rẹ̀ àdúrà yín ní aago kan gééré lóru ọjọ́ sátọ̀dé ẹ gbà mọ́jú àìgbọ́dọ̀ má ṣe ni o.
ṣe mo ló dàrí náà kú. Ikú ló pín ìrìn àjò ayé o. Àlọ́ dojú àlá. Aṣọ́nà, báwo lọ̀nà? Yẹ̀yẹ́ o, ẹyẹ ti wùyẹ́, ẹyẹ ti lé téńté sórí igi. Iná Jésù Kristi kó máa jó wọn rún, iná kó sọ̀kalẹ̀ kó máa jó wọn rún ní orúkọ Jésù. Ẹ ló bá sọ. Ṣé ẹ ti bẹ̀rẹ̀? Bẹ́ẹ̀ ni, èmi náà ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́. Ọ̀dà àwa náà ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Ok. A ti fẹ́ bẹ̀rẹ̀. Ok sá. Ẹ kọ́ lọ́run ó gbàdúrà wa. Àmín Jésù. Ẹ ṣé gọ́sà. Ká lọ bá wọn ṣàwò nílùú Òṣòro kíṣọ. Níbi tí ẹyẹ ti ń mú mi, ṣálò. Ó yá. Gbogbo ipákípá tó lè máa gbógun ti Témì ọmọ ìtùnú ẹ ti sọ fún ogun ọ̀run kó sọ iná àti àrá sọ̀kalẹ̀ sórí wọn kó tú wọn ká àdúrà. Ẹ̀yin ọgọ́rùn-ún ẹ máa jà fún mi, ẹ máa jà fún mi àtàwọn ọmọ mi ní orúkọ Jésù. Gbogbo ọ̀tá tó bá ní ká máa kú àwọn ni ká máa kú. Yẹ̀yẹ́ o, ó dáyé, ògbédé, aṣojú mi rèé o, òun ni yóò bá mi gbẹ́rù débùsọ̀ nígbà tẹ́mi bá fi àdàgbà ètò rọ̀ tán. Tèmi tó pẹ́ ní ọmọ ṣàyè mi gẹ́gẹ́ bí ẹyẹ àkókò ayé. Àkókò ayé o, àṣẹ́gun bí ọmọ náà síwájú àwọn tó ní ilé ayé. Ẹyẹ àkókò, ẹyẹ àwọn àgbà. Ẹyẹ ṣetán, ẹyẹ fẹ́ ṣèpàdé pẹ̀lú àwọn ẹlẹ́yẹ torí kékeré latákéré tó fi ń tani lójú. Bẹ́ẹ̀ sì ni àgbàdo kì í yọ kó gbàgbé ìrùkẹ̀rẹ̀. Àṣẹ tọ́lọ́gì ní bá pàfẹ́ ìkànnà owó ẹ̀ ní tẹ̀lé. Ẹyẹ ṣetán, ẹyẹ fẹ́ ṣèpàdé pẹ̀lú àwọn ẹlẹ́yẹ ẹgbẹ́. A tún gbóhùn sókè lẹ́ẹ̀kan sí. A sọ fún Ọlọ́run alààyè gbogbo ipá oṣó gbogbo ipá àjẹ́ èmèrè lẹ́bọ lóògùn tó lè kó ara wọn jọ sí ọmọ Témì ọmọ ìtùnú lọ́wọ́lọ́wọ́ báyìí ogun ọ̀run kò da iná lù wọ́n á dùn. Jehova Jésù Kristi Michael nínú àtọ́lọ́ àwọn tó ń pọ̀ nípa àti agbára yìí nípa bẹ́ẹ̀ ní ìdíyọ agbára wọn ó ní ìdíyọ ìwọ lẹ́bí ló ń bọ̀ wọ́n gbọ́ ara wájú ìwọ láti agbára àpòwò yìí abájá agbára tó yẹ kó ti wọ́n tẹ̀lé bá gbọ́ ara lẹ́bí ní orúkọ Jésù àbájẹ́ ìjọba àdúrà. Jehova Jésù Àdùkẹ́, o ṣé mo dúpẹ́ o kú ìtọ́jú mi, ìwọ náà á rí èèyàn tọ́jú ẹ̀. Ó mà ṣe o, kí ni ò bá ṣe dùn tó kó jẹ́ wípé èmi náà lọ́mọ láyé, àgàgà kó tún wá lọ́jọ́bìnrin bíi tiẹ̀. Màmá, ara nǹkan tí máa ń sọ fún yín lélẹ́yìí o, àròkàn tẹ́ ìró náà rèé tó fi di àárẹ̀ sí yín lára. Ẹni tó bímọ ọmọ ló máa sìn, ẹni tí ò dẹ̀ bí ọmọ ló máa sìn. Ẹ̀yin kọ́ lẹ ṣáàbí mi, ìfẹ́ ni mo ní sí yín tí mo fi wá láti ilé ọ̀kan tí mo fi wá bá yín níbí, àti pé ẹ̀yin náà ò ṣe èèyàn bẹ́ẹ̀ o. Bí ọmọ lẹ ṣe mú mi ò dẹ̀ gbọ́dọ̀ fi ojú olóore gúnge. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé tí àwọn òbí mi ò bá lówó lọ́wọ́, ẹ̀yin lẹ máa fún mi lówó, ẹ máa fún mi lóúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ ti sanwó iléèwé mi. Màmá, ọmọ yín lèmi náà,
ẹ gba oògùn yìí kẹ́ ẹ lò kínú mi lè dùn sí yín o. ó ṣeun mi Àdùkẹ́, èmi náà mọ̀ pé o nífẹ̀ẹ́ mi. Ìwọ ni mo rí gẹ́gẹ́ bí ọmọ tó ń ṣèṣe ọmọ sí mi. Àmọ́ èrò ọkàn mi ló ń fàárẹ̀ sí mi lára. Àdùkẹ́, mo fẹ́ ṣe ẹ́ lóore. Oore? Mo fẹ́ ru ẹ ní agbára. Agbára tí ọwọ́ ayé àti ọ̀tá kan ò lè ká. Agbára? Bẹ́ẹ̀ ni. Lẹ́yìn tí mo yarí fún ìyá yìí tí mo ní mi ò ṣe, mi wá mọrú ọgbọ́n àrékèrèké tí ìyá yìí fi fà mí dáàrin wọn. Ẹyẹ ṣío ẹyẹ àgbà, ẹyẹ ṣío ẹyẹ àgbà. Àdùkẹ́ o, ìwọ náà ti darapọ̀ máwọn àgbà lónìí o. O ti bá gbà jẹ, o sì ti bá gbà mú, o sì ní taṣọ àgbà mọ́lẹ̀. Àṣẹ. Wá gbọ́ o, ìgbàkúùgbà tákòókò bá gbéṣẹ̀ tó lè bi àgbà ń rìn, ìwọ ló máa jókòó sórí àpèrè àkókò nítorí pé kò sẹ́ni tó ń bá a du ìjókòó náà. Ìmúlẹ̀ la fi ṣe. Ìkìlọ̀ pàtàkì rẹ o, tíwọ náà bá ti ń dàgbà tó ń re bí àgbà tó fẹ́ pàgọ́rọ̀, ìwọ fúnra rẹ wàá mú aṣojú kan wá. Ìbá àṣọmọ bíbí inú ẹni o, ìbá àjẹ́ aládùúgbò ẹni o, ìbá àjẹ́ kan lára àwọn ọmọ ìyá ẹ, wàá mú kan wá nu wọn tó jẹ́ bí obìnrin tó máa ṣaṣojú ẹ lọ títí láé tíwọ náà bá re bí àgbà ń rìn. Wo àwọn àpèrè tó ṣòfò yìí, àwọn tó ti gbéṣẹ̀ tán ti re bí àgbà ń rìn ni. Àwọn tó wá wà ń bẹ̀ tó bá máa fi di ìpàdé tó ń bọ̀, àwọn náà á wá jókòó sórí àpèrè náà, àjọ máa ṣe ìpàdé ni. Torí tójú bá ti yọjú, òun ò gbọ́dọ̀ yẹ̀. O ti gbọ́? Àkókò jókòó, ẹjẹ́ máa bá pàdé wa bọ̀. Ẹyẹ ṣío ẹyẹ àgbà, ẹyẹ ṣío ẹyẹ àgbà. Ìyẹn ni pé inú ẹgbẹ́ àjẹlẹ fẹ́ mú mi wọ̀. Àmọ̀dáràn. Ṣé nǹkan burúkú ni mo ṣe tí mi ò fi kọ̀rọ̀ sí yín lẹ́nu? Ẹ wá fi ibi san oorun ọjọ́ tó ti pẹ́, ẹ wá fi ibi san fún mi. Àdùkẹ́, bí mo bá sọ fún ẹ wípé ẹgbẹ́ àjẹ́ ni mo fẹ́ mú ẹ wọ̀, o ò ní gbà á. Ṣó o rí ipò àkókò tó wà yìí? Ipò ńlá ni. Ìyá tó bí mi ló fi èmi náà síbẹ̀ kó tó di pò papòdà. Èmi náà ní tí n bá ń lọ bí àgbà ń rè, èmi náà gbọ́dọ̀ lẹ́ni tí n máa fi sípò àkókò yìí. Èmi rèé, mi ò bímọ dépò pé mo tiẹ̀ máa lóbìnrin tí mo máa fà kalẹ̀. Ìyẹn ló wá mú mi rò ó sọ́tún ni mo rò ó sósì, ni mo fi wò wípé ìwọ ló lè ṣe mí lóore. Àdùkẹ́, má bínú tí n bá sọ fún ẹ wípé ẹgbẹ́ àgbà ni mo fẹ́ mú ẹ wọ̀. O ò ní gbà á. Òun ló jẹ́ ń sọ fún ẹ wípé mo fẹ́ rú ẹ lágbára. Agbára òṣìwò? Irú agbára wo nìyẹn? Ṣé mo rán yín sẹ́ni? Mo bẹ̀ yín sẹ́ni? Àdùkẹ́, kò máa tí ì tán síbẹ̀. Sórí ipò àkókò tó ń wò yìí, gbogbo ìgbà yòówù tíwọ náà bá ti fẹ́ re bí àgbà ń rè, o gbọ́dọ̀ fèèyàn síbẹ̀ o. Nítorí wípé àṣẹ ni. Tó o bá wá kọ̀ láti ṣe, ohun burúkú á máa já lóhun burúkú o. Gbogbo ohun tó o bá wá fi sílẹ̀ pátá lẹ́yìn ikú ẹ̀, ọmọ ni, ẹbí ni,
ara ni dúkìá tó o bá fi ilẹ̀ gbogbo ẹ̀ á parun lẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ á wá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa. Àdùkẹ́, ipò àkókò tó dì mú nínú ẹgbẹ́ àgbà yìí ibùsọ̀ èmi àti ẹni ó dọwọ́ ẹ. Ibùsọ̀ ẹ̀yìn àtàwọn ẹbí yín ni torí mi pẹ̀lú yín àjọ ní àdéhùn ìpè máa fún mi ní ẹ̀mí burúkú yìí. Mama, 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 yé ọ̀daràn mo gbé mama, 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 yé. Hey! Ajẹ́ ni mami. Ajẹ́ ni ìyá rẹ̀. Ìtùnú. Ẹjọ́ fún mi ní sùúrù ẹjọ́ lọ́nà. Mami, ẹ bá wà ní tìtùnú náà rẹ̀ ṣe jẹ́. Àkóṣà ń ṣe ìkànnú àwọn ẹgbẹ́ yín ni. Àjíbọ́lá, tìtùnú ló pọ̀ ń bẹ̀. Tìtùnú ló pọ̀ jù ń bẹ̀. Mo dàbí ọgbọ́n ni. Mo dàbí ọgbọ́n ni mo ṣe dòkúrò ọ̀rọ̀ tí mò ń kanra mọ́tò náà. Torí mo mọ̀ pé ó di dandan fún mi láti fi ọmọbìnrin kan rọ́pò ara mi nínú ẹgbẹ́. Nígbà tí mi ò sì bímọ obìnrin, mo wá wò pé nígbà tí Túnú ti lóyún, bóyá yóò fọyún inú ẹ̀ yóò fi bímọ obìnrin kí n lè rí lò. Ó ní mo ṣe kanra mọ́ Túnú láti inú oyún. Ká yóò má bàa fura sí mi ìgbà tó bá bímọ tán. Ẹ sì jẹ́ àgbè ní tìǹà ṣe rí ilé ìta ṣe ń sìn jẹ́ a máa gbé ya rẹ̀ lórí a bá ń wíwọ ilé ìwòsàn kan a wà papọ̀ lórí ọ̀rọ̀ ìtọ́sọ̀ ọ̀lẹ̀ lọ́bọ̀. Ìyẹn pariwo ra yẹn sórí tẹ́ bá pariwo táwọn èèyàn bá wà mọ̀ lábúlé pé àjẹ́ lẹni tó kú kódà wọ́n sọ gbogbo ẹni tó kù gan ló kó pa ní èké sòkú aláriwo. Ó dà má dárí jì gbogbo bẹ́ẹ̀ ṣe. Mo ní ẹ̀rọ ti ní ìfowópamọ́. Má pariwo. Má pariwo. ẹ̀rù ń bà mí gidi gan-an aláyè ò yé mi ipò tí mo rọrẹ mi yẹn á ó já mi láyà gan. arábìnrin ọ̀rẹ́ yín tẹ́ ẹ rí tó ń sọkún lọ pẹ̀lú àwọn kan nínú àlá yìí ọlọ́run ń fi ṣe àpẹẹrẹ ayé wa fún yín ni ẹ rí gbogbo wa tí ọlọ́run dá wa sílé ayé ló dá wa fún ìdí kan pàtàkì ó dá ìpín kan mọ́ oníkálukú tí a gbọ́dọ̀ yanjú kó tó di pa padà sọ́dọ̀ rẹ̀ bí ẹ ṣe rí ọ̀rẹ́ yín tó ń sọkún tó ń rìn lọ pẹ̀lú àwọn kan ẹkún tọ̀rẹ́ yín ń sun ó ń fi hàn pé
á dí lọ́wọ́ níbì kan kò tí ì débi tó ń lọ ó tún lọ síbòmíì ni ẹ jẹ́ ká fi ohun tó ń ṣe ti ọ̀rẹ́ yín yìí ṣe àkàwé ayé wa yìí náà àwa ènìyàn ẹlẹ́ran ara ká gbéra ká wọ ọkọ̀ tó máa ń gbéra láti Agége ń bí ká wọnú ọkọ̀ kún ó dẹ̀ ń lọ sí Ìkòyí gbogbo wa wọnú ọkọ̀ ẹlòmíì sọ̀kalẹ̀ ní Agídìngbì ẹlòmíì sọ̀kalẹ̀ ní Yábà kí ẹni tó wá ń lọ sí Ìkòyí kó wá déédéé dé Adékúnlé kó wá sọ̀kalẹ̀ kọ́kọ́ lọ tán kó wá wòye pé Adékúnlé lòun máa wà yìí Ìkòyí lòun bá ń lọ ǹjẹ́ wàhálà òde ayé ti pa ìrìn rẹ̀ dà tí wọ́n fi ń pé wọ́n ń pa kádàrá ẹlòmíì dà ó sì pàpà máa dé ibi Ìkòyí tó ń lọ o ṣùgbọ́n wàhálà tí ó kò lójú ọ̀nà ńkọ́ ní ń pa á lẹ́kún ó di kó bẹ̀rẹ̀ wàhálà ẹ wo rúùrìn tí ó rìn ẹ wo wàhálà tí ó kó sí kó tó lè dé Ìkòyí bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ yín ṣe rí a tún lè fi wé irú àwọn èèyàn kan tá a sọ pé ó kú l'Óṣogbo wọ́n wá rí lẹ́kọ̀ọ́ àbí wọ́n rí ní Kaduna tí wọ́n á gbọ́ pé ó ti lówó ń bẹ̀ òkìkí ẹ̀ ti kàn ó ti kọ́lé ó ti kan àṣẹ ó ti lọ́kọ̀ ipò ẹ̀ ti ga gan iléeṣẹ́ rẹ̀ ti ga irú wọn ni làwọn èèyàn wá ń pè ní àkúdàáyà nítorí pé iṣẹ́ tá a dá wọn wáyé wá ṣe níbi tá a ti ṣe wọn nípò wọn ò tí ì parí ẹ̀ ó dẹ̀ di dandan kan parí tí ẹlẹ́dàáràn wáyé wá ṣe ibùsọ̀ rẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ dé yẹn ayé ló ṣí lọ́wọ́ níbì kan tẹ́lẹ̀ nákẹ́ wàá gbọ́ pé wà ń bẹ̀ kán wàá gbéra bí wọ́n fẹ́ wà lọ síbẹ̀ nígbà máa fi débẹ̀ wọn ò bá mọ́ wọn ò lè bá a nítorí pé ó ti parí iṣẹ́ rẹ̀ ní ibùsọ̀ rẹ̀ níbi ìtọ̀rẹ́ yín iṣẹ́ wa kù lọ́wọ́ yín láti ṣe gan-an nítorí ìdílé tí ọ̀rẹ́ yín fi sílẹ̀ yìí ẹ wàá múra àdúrà gidigidi gan-an nítorí èyí náà mọ̀ pé òun gan-an ló ń wá jíjẹ mímu fún ìdílé náà wọ́n pàdánù rẹ̀ ẹ wàá gba àdúrà fún ẹbí wọn dáadáa àti pé ẹ̀yin gan-an ẹ wàá kún fún àdúrà gidigidi nítorí gbogbo ogun tí Olúwa ti ṣẹ́ kó má gbèrí mọ́ ẹ jẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀ sí aláṣẹ láyé àti lọ́run ẹlẹ́dàá ọ̀run àti ní ayé Ọlọ́run tó dá gbogbo wa sílé ayé tí ẹ mọ iṣẹ́ tí ẹ rán oníkálukú wa wá ṣe la gbé ọkàn ọpẹ́ àti àdúrà wa sí ní ọ̀sán yìí Olúwa ẹ dẹ etí sí ohùn ẹ̀bẹ̀ wa Ọlọ́run à ń gbàdúrà fún arábìnrin yìí ìdílé tó fi sílẹ̀ á fi wọ́n lé yín lọ́wọ́ ipò rẹ̀ tó ṣòfò nínú ilé náà Olúwa dé ẹ bá wa dé Ọlọ́run ẹlẹ́dàá wa gbogbo ìdáwọ́lé rẹ̀ tí kò jẹ́ kó yanjú níbí Olúwa bá wa dé a gbàdúrà ẹ má jẹ́ kí ọ̀pá ìgbàgbọ́ kó bọ́ lọ́wọ́ rẹ̀ ẹ má jẹ́ kán ṣe díẹ̀ padà gbọ́ aláṣẹ ọ̀run Jésù Olúwa wa àmín.